túmọ̀ sí pọ́rọ̀ mi ń tà ni nígbà tí irú yín bá pọ̀ lórí Tẹ́ni ọmọ ológo nìgan o tí wọ́n mọ̀ pọ́rọ̀ Tẹ́ni ọmọ ológo ń jáwọ́ nìyẹn Tẹ́ni gangan lọ ga yín mo wà ń bí ọ̀gá ọ̀gá wọn èmi gangan ni ọmọ ológo tó gbá ski afúnimáwo bẹ̀ ọmọ tó sexy ọmọ tó dùn everything ló gbélé ayé ó lẹ́nu bí pọ̀pọ̀pọ̀ pẹ̀lẹ́ ń tiẹ̀ mo rí fídíò kan arìndìn mo lè fún wọlé sí ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ tán mo lè fún wọlé sí ṣùgbọ́n òun mi lè fún lé sí torí wọ́n sì dàgbà díẹ̀ wọ́n sì dàgbà a sì jọ wà ní sàwáwù kan náà ṣùgbọ́n àwọn eléyìí tán rán tẹ́lẹ̀ ẹ̀yin tán rán tẹ́lẹ̀ tí Sàámú Alájọ rán tẹ́lẹ̀ kéré Sàámú Alájọ ó fẹ́ ka àbùkù Sunday Kútọ̀nù ó máa kan àbùkù ó bá ń gbọ́ àbùkù rèé àbùkù mà rèé o Sàámú be one sọ́ra àwọn tó ń tiẹ̀ wọ́n fẹ́ fi ẹsẹ̀ léyà wọ́n fẹ́ fi ẹsẹ̀ yìí tó ń ju ẹlẹ́yà lọ wàá rí i pé mo ti dákẹ́ gbàtọ́rọ̀ yín kọ́kọ́ ń dára ìrìn wàá rí i pé mo kúkú dákẹ́ mi ìbá yín dá sí fúnra yín lẹ fa mi wọbẹ̀ fúnra yín lẹ dẹ́ ń dá sí torí gbà tí mo ní ìbá yín búyàn mi ìbá yín ṣépè fún yàn wàá rí mi pé mo rán wòrán wàá rí pé mi dá sí fúnra yín ló rán wòyàn kan máa ṣépè fún mi kí n lè gbèjà ẹ mi ìdẹ̀ lè gbèjà rọ́bìṣ mi jíjà ìjẹ̀bi ló máa ń jà ó burú gan tán bá wá mọ́ dàrú láyé ìwọ ni ayé a máa sọ pé fojú olóore oore rẹ wo ló fi gún oore wo gan ló ṣe gan fún Yorùbá iṣẹ́ kí ló ṣe gan nílẹ̀ Yorùbá mo fẹ́ mọ̀ olóòlọ Kìsí ṣé mo jọ́ ọmọ Kìsí ṣé mi jọ́ ọmọ Ọ̀yọ́ ṣé bí ọmọ ìlú bàbá rẹ ni ìlú ìyá rẹ ni náà ìlú yín ní Òkè Ògùn ní yín mi sọ ọmọ Òkè Ògùn tó bá lọ bẹ̀ apọ́n ẹ lé afún ẹ lógo agbárùkù tiẹ̀ ṣùgbọ́n ó já wa ní tọmọ torí pé owó ló wá make àti wo àti àgbà yahoo èmi lè rán níta ṣé ẹ gbádùn ṣá pẹ̀lẹ́ Ọmọlúkà ẹ̀kẹ́ ẹ̀gẹ̀lẹ̀ tẹ̀gẹ̀ èmi ló ń sórí ẹ̀ dàrú ni sórí ọ̀rọ̀ tó sọ ó ní kìtẹ̀ ló wí náà ó sọ kinní kan ó ní ń bọ̀ jẹ́ kí n wo n tó wí ó ní ẹ̀sùn kan ó yẹ kí n play fídíò rẹ kí n fi ṣe ẹlẹ́rìí torí mi ò dá sí ẹ o torí kò sọ̀rọ̀ rẹ tí ò lè sí o torí kò sí tí ò lè sí inú àwọn ọ̀rọ̀ rẹ tó sọ torí mi ò dá sí ẹ wàá rí pé o mórúkọ mi ayé ẹ fẹ́ run ni o tún wá ń sọ fẹ́mi mo mọ̀ pé o fẹ́ forúkọ mi ká o fẹ́ forúkọ mi kúṣì o fẹ́ forúkọ mi dá o fẹ́ forúkọ mi káṣì kúṣì tí ẹ fẹ́ yẹ ni àtiwọ́ àtàwọn tí ẹjọ́ ń gbó bí ajá bí ewúrẹ́ bí ẹran àtiwọ́ àtàwọn tẹ́ ẹjọ́ ń ṣe bí wèrè lórí social media ẹ̀yin tẹ́ ẹ dàgbà tẹ́ ẹ dànù tó yẹ pọ́pọ́ lórí yín ti yẹ ẹ̀yin tó jẹ́ pé làákàyè yín kò sí nǹkan kan tó wà ń bẹ̀ ju orí burúkú olè tẹ́ ń jà lọ ṣé mi nìwọ fẹ́ máa sọ̀rọ̀ sí so gbádùn ṣá oníkan sọ fún mi mo máa play rẹ torí pé màá fi ṣe lẹ́rìí mo jùkè sórí èmi náà fẹ́ gbóhùn nílé o ti ló wà ńlẹ̀ bí yẹ̀pẹ̀ náà ló wà ńlẹ̀ lọ́dọ̀ tèmi àjọ wà bẹ́ẹ̀ ni àjọ máa fira wa gbá ni èmi mọ̀ pé ẹ pọ̀ ẹ̀yin lẹ ń report mi ẹ̀yin lẹ ń flag ẹ̀yin lẹ wà ń díẹ̀ mo mọ̀ pé ẹ pọ̀ ẹ ń jàporó gan-an torí ẹ̀ mọ̀ bí tẹ́ ẹ belong sí alátẹnujẹ ní Ọmọlúkà alátẹnujẹ ó lè ní olójú kòkòrò ni torí tí o bá ṣe olójú kòkòrò tí o kì í ṣe olójú kòkòrò bó bá ń sọ̀rọ̀ náà wàá máa datọ́ lẹ́nu ìwọ tó pé bó ṣe máa nu ẹnu rẹ̀ wàá máa datọ́ ṣé mi ìwà datọ́ ẹ̀ ṣé mi ló fẹ́ máa forúkọ mi ó ṣí èrè ni ṣé wọ́n mọ̀ díẹ̀ ṣé wọ́n tẹ wèrè mẹ́bà fún ẹ mi ò kí wù ẹ́ mi ì gbọ́ yín mi ò mọ tẹ́ ń ṣe ṣó mọ̀ pé níjọ́ kan náà bọ́n ṣe déédéé pè ẹ́ nìyẹn tó déédéé lọ rèé pé tó déédéé bọ́ síta lẹ́yìn ìgbà tó bú mi tán tẹrúnlé àǹgbádùnlé lẹ́yìn ìgbà tó bú mi tán ó ṣẹ̀ṣẹ̀ tó sọ sí mi tó ní wọ́n pè ẹ́ wọ́n lé mi ń bú bàbá Akíntóyè ìwọ onítọ́ lẹ́nu ó lé mi ń bú bàbá Akíntóyè. láì náà ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ bá ṣe ń láì ọ̀fẹ́ mi wàá mọ̀ pé ibi tí wọ́n mọ̀ ọ́ sọ dé abẹ́ẹ̀gbọ́n kan tí mo sọ ni màá tẹ sílẹ̀ tẹ́rẹ́tẹ́rẹ́ tó bá bìlíìfù pé o lè sọ̀rọ̀ o mọ̀rọ̀ sọ wàá tó tí àwọn tó mọ̀ ń gbọ́ wàá mọ̀ pé ibi tí wọ́n mọ̀ ọ́ sọ dé làwọn kan ti bẹ̀rẹ̀ ẹ sọ fún Tẹ́ni ọmọ olófo
tó pera àwọn ọmọ ológo yẹn ọmọ olódo ẹ̀wọ̀n nẹ̀. abẹ́ẹ̀rí kinní tó sátàrí pàlàbà ẹ̀ ẹlẹ́nu gbọ̀n ẹlẹ́nu pọ̀pọ̀ ó rí bó ṣe rí ni you so ugly wow idiot ni ẹ ẹ̀yin lolófò ṣé bí mo máa ń sọ fún mi mo máa ń challenge yín pé ẹ̀yin ẹ fọkàn ẹ fi péèjì mi lẹ̀ ẹ fi péèjì mi lẹ̀ ẹ má dé díẹ̀ kẹwàá mẹni tó jólófò ẹ̀yin lolófò ẹ̀yin lẹ ní láárí ẹ̀yin ló ní ìranù ẹ̀yin la látẹnujẹ ẹ̀yin ló dé pé ẹ wá nu Yorùbá nation tẹ́ ẹ̀ ń fi méèkì owó ẹ̀yin ló lè ọ̀ fún ẹ̀yin ló lófo ayé tẹ̀dẹ̀ máa padà dolófo tọmọtọmọ pẹ́ ẹ máa dolófo láyé àtẹni tó ń gbèjà ayé ò ní gbọ́ yín mọ́ ọ̀rọ̀ yín ò ní dùn létí ọmọ aráyé mọ́ bẹ́ẹ̀ ni àdàbí tí n bá tiẹ̀ wá sọ wípé ẹni tẹ́ ń gbèjà yẹn mo parọ́ mọ́ ṣùgbọ́n tí n kúrọ́ mọ́ kó jáde kó sọ̀rọ̀ ẹ̀yin kọ́ lẹ máa defend Sàámú Alájọ not you guys you stupid and ẹran yìí ẹ̀yin kọ́ lẹ máa defend ẹ̀ none of you can defend him he has to come out and apologize in public he deceive us who are you by the way ẹ̀yin kọ́ lẹ máa bọ́ tàtẹ́ máa sọ pé ń sọ̀rọ̀ ta ni yín because tó bá bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó lòun jà fún tó bá yẹ pé lóòótọ́ ló ń jà tí Sàámú Alájọ ń jà Sunday Dagboru lọmọ láti ilẹ̀ ó da Yorùbá ni ó fọ̀pọ̀ Yorùbá nation dùn nígbà tó dé báyìí náà ni àsólè náà wá jà bẹ́ẹ̀ ṣe ń gba 10 million lẹ́ ń gba 20 million owó ilé ń gbà owó ìní ẹ̀ ó dẹ̀ fi ṣe nǹkan kan gbogbo owó tó ń gbà látijọ́ ìbò ló kó sí gbogbo eléyìí tí wọ́n ń fún ẹ káàkiri tó máa lọ ń gbà bí ìgbà lọ bolo kí ló fi ṣe nọ́ọ̀tì ẹ̀ fi ṣe nǹkan kan náà iṣẹ́ kí lẹ fi ṣe àbí Fúlàní ò sì máa pààyàn wọn ò sì máa rẹ́pù wọn ò tí wà nínú igbó wọn ò sì ṣe nǹkan kan torí àwọn kan mọ́ ìgbà tí Fúlàní ń pa yín Fúlàní wèrè wo ló ń pa yín kì í ṣe yín náà ni kidnappers bẹ̀ ni àbí lẹ́yìn ìgbà tó lọ sí Kútọ́nù tó lọ sí Gàngán àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ni àbí torí pàǹbò mo sì ń bẹ́ẹ̀ bò ó èló lọ gbà kó tó lọ sí Gàngán mo sì ń bẹ́ẹ̀ bò ó are you not collecting money you collected money before you go to Gàngán rally 2020 they paid you before you come out Sàámú Alájọ they paid you before you come out so ẹ gbowó àtàwọn wèrè tí wọ́n ń forúkọ Yorùbá nation make you ṣé torí Yorùbá nation náà ṣe wá break ilé ẹ̀ Sàámú Alájọ wo ó máa tẹ́ torí àwọn wèrè tó rán síta sí mi wọ́n wẹ́ gan o ó pọ̀ ńlẹ̀ lọ́dọ̀ tèmi o so mọ̀ pé mo ra kàrà ń bẹ́ẹ̀dẹ̀ pé kó o bọ́ta ibi tó gba ìdè púpọ̀ kó o ṣèrà dúró díẹ̀ kó o sọ fáwọn ọmọ Yorùbá gbogbo ẹ̀sùn tí wọ́n fi ń kọ́ ẹ pé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn mi o ẹ má bínú o ẹ forgive me ó kárí bọnú bí olóńgbò ó wá rán àwọn wèrè síta kan máa defend nobody can defend you here you need to come out I give you a lot of money yes because to support you I give you the glory I praise you I cried for you several times because mi ò fẹ́ kó wálẹ̀ ayé ẹ̀ fẹ́ rán ni sáà máa dì yín gbogbo yín sáà máa di ayé gbogbo yín ìwọ tó sorí gbẹ tó sorí pòpò yìí lè dìdìrín èmi ni ìwú tó yóò máa sọ̀rọ̀ yóò máa datọ́ olórí gbòǹgbò àbórí ẹwù àtàrí ẹ̀pẹ̀ ẹwù orí ẹ̀ kílẹ̀ tó rí ẹ̀ tóbi báyìí náà. dáadáa pé kó dẹ̀yìn lẹ́yìn ọmọ Olúkà. ta ni ẹ. máa ká ẹ̀sùn bíi mẹ́rin sí ẹni lẹ́sẹ̀ lórí èmi ọmọ Olúkà tí mi ò dẹ̀ fún lẹ́sìn kì í ṣe pé mo gọ̀ kì í ṣe pé mi mọ̀. gbẹ́nu sàn gbẹ́nu òsì lọ tó bá ń talẹ̀ tó kọ́ bọ́ta sọ̀rọ̀ síyàn you are the one. abó ti gbàgbé ńgbà tó kọ́kọ́ sọ̀rọ̀ ńjọ́ náà lọ wọ́n pe àwọn wèrè tán fún ẹ ní àtẹnujẹ tán dáwọ́ 1 naira fún ẹ ìwọ tó yẹ pé bí ń pa ẹ́ orí mi kí n bọ́ta gbowó oúnjẹ rí ni tán dáwọ́ fún ẹ tán máa fún ẹ ní change dẹ̀ tó ní pọ́n pè ẹ́ pé kó o ṣe show fún mi àbí ṣé bọ́n máa ń pè ẹ́ ni wọ́n máa ń pè yín ni ẹ̀yin lolóòórùn náà tán ń pè tán fún lówó tán dáwọ́ fún pé ó yẹ jáde lọ sọ̀rọ̀ nobody can force me to do anything yes ẹ̀yin náà máa ń fún lóúnjẹ ẹ̀yin náà ń fún lówó ẹ̀yin lẹ̀ ń gba tọ́rọ́ kọ́bọ̀ kiri tẹ́ ń fa orí àwọn èèyàn tẹ́ ẹ fi ń sọ̀rọ̀ not Tẹ́ni ọmọ ológo Tẹ́ni ọmọ ológo is your mother àwọn ẹ̀sùn mẹ́rẹ̀ẹ̀rin yẹn tó o bá sọ kò ní yẹ ara ló máa pa ẹ́ ta ni ẹ bó àjọ máa gbé yangan sí yangan ni sọ̀rọ̀ ẹ̀ràn dìdìrín tó kọ́kọ́ jáde òun wẹ́ mi ò lè délé yun torí ó máa kú sí mi lọ́wọ́ torí tó bá ń gbọ́n bẹ́ẹ̀ ó máa sọ́ọ̀kì ní bí bẹ́líìtì ẹ̀rọ tó fẹ́ fòyọ́ bẹ́líìtì ẹ̀gẹ́
ẹni tó yẹ pé oògùn tán ní kó fún kó máa lo ẹyọ kan mẹ́ta ló lò tó bá ti fẹ́ ti tó ní wárápá yẹn èmi ò lè délé yín lò ṣùgbọ́n ẹ̀yin máa fún yín lésì wòtòwòtò ní ẹ̀ ń ṣí èrè ni bólẹ̀ tí ń bọ̀ tẹ̀ tí lókun lọ́rùn ṣó máa ṣí èrè sáyé ò mọ bá mi rìn wọn mọ bá mi rìn wọn mọ bá mi tẹrẹ òrè mẹ́bà fún ẹ ṣé mi lẹ ọ̀rọ̀ mi wà lẹ́nu ẹ ni ó lọ́rọ̀ mi lọ́wọ́ mi ò láṣìírí mi lọ́wọ́ mi láṣìírí ẹ lọ́wọ́ àṣírí mi wo ló wà lọ́wọ́ ẹ I have nothing ẹni bá ló ń gbé owó fún mi pé ń gbé kalẹ̀ gbé jáde orúkọ àwọn tí mo bá fi ń gbowó gbé jáde mi ò ní secret that's why tẹ́tọ̀ mi fi yọ pípa tó fi dàbí pọ́pọ́pọ́ èmi ò kì í gbowó lórí èèyàn mi fraud ẹ rí mi ní orí social media kí n máa tọrọ owó pé wọ́n fẹ́ ṣe kinní kan ó yẹ máa dáwó ẹ̀yin ni wọ́n fẹ́ ṣe rálì ó yẹ oríire àwọn tèmi ni màá pè tá bá tiẹ̀ fẹ́ support yín àwọn yẹn ni mo máa pè pé ẹ̀yin tèmi o wọ́n mọ̀ fẹ́ gbìyànjú ẹ̀jẹ̀ àṣentàbá lágbára that we call ọ̀gá àwa ò ní bọ́tà máa tọrọ bára torí ẹ̀yin ló lè tẹ̀ ń jà pẹ̀lú bọ́gà yín ṣe ń gbowó kiri kẹ́ ẹ̀ tó ṣe rálì Sàámú Alájọ ń gbowó kẹ́ ẹ̀ tó ṣe é ní rálì Sàámú Alájọ ń gbowó wọ́n ń kówó fún Bánjí Akíntóyè yàwó àgbààgbà yàwó ó ń gba owó ẹ̀yin náà tún wá bọ́ta lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti sọ fún gbogbo ẹgbẹ́ pé ẹ fẹ́ ṣe nǹkan báyìí wọ́n ti dá owó fún yín owó ẹ̀yìn ló yẹ káwọn ọ̀gá yín àgbà yahoo àti Sàámú Alájọ Sunday Dagboru tó yẹ kí wọ́n lò wọ́n á kó yẹn sápò ẹ̀yin á tún wá bọ́ta ẹ̀yin lẹ́tùn mọ́ sọ pé a fẹ́ ra fúláàgì a fẹ́ ṣe flyers a fẹ́ ṣe kinní kan torí pé ẹ fẹ́ jalè ẹ̀yin ló lè mẹ́ń gbé súnmọ́ mi màá lù ẹ́ ní kokoko dáná yá mi káàjọ gbé wo àjọ máa gbéra wa tùràbàyè ni wọ́n sọ fún ẹni olóò lẹ́nu ẹnu wèrè wo ló wà lẹ́nu ẹ̀ tó ní ẹnu òṣìwò lónìí lọ́nu tè lọ́dọ̀ tẹni ọmọ ológun ó ń ṣe rárá ni èmi ló bá ń sọ mọ́ pé ó lẹ́nu èmi tẹni ó lẹ́nu lọ́dọ̀ tèmi ọmọ òun wọ́n lẹ̀ akàn máa ń sọ pé Yorùbá nation ká máa kàn sí kiri èmi kàn mọ̀ torí àwọn tèmi mo mọ̀ sí máa ń ṣe bí kíní ń gbà mí ọmọ gbàgbé òṣì nobody can shut me up torí mi ò dá sọ́rọ̀ yín ó ní wọ́n ka ẹ̀sùn wèrè sí ẹ lẹ́sẹ̀ ẹ wo orí ẹ̀ gan bó ṣe sọ̀rọ̀ gagbárí ẹ̀ tóbi. ṣùgbọ́n títí wá gbé ìgbésẹ̀ kan recently tẹ́mi dẹ̀ sọ fún gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ lọ wọ́n náà ebi tó ń pa ìyà tó ń jẹ tó fi wójú rere kiri yẹn ẹ sọ fún pé kò lè gbé débi kankan. ó lè bí ń pa òun ó níyà ń jẹun abẹ́ ẹ̀rọ ọmọ ológo tèmi bá jáde mò ń jáde tán ni ọmọ gbàgbé òṣì ojú rere ń bo jọ ọ̀dọ̀ ta ni mo ti ń wojú rere Sàámú Alájọ yín ti pè mí láìmọye ìgbà tí mo máa ń já kọlù ẹ̀ dànù béèrè lọ́wọ́ ẹ̀ ó fún mi ní mẹ́sẹ̀jì ìjọ kan kó lè mọ̀ pé mi ò kí wo ẹ̀yin lè ń wá bàbá ti pè mí èmi tẹ́ni ọmọ ológo kára gbá fún yín papọ̀ ẹ̀yin àti ta ni ó pè mí nígbà yẹn mo ní wá ta ló wà níbi ta lẹ́yìn ó lò ní Sunday òun mo ní wọ I will not pick your call èmi ò ráàyè òṣì kò sẹ́ni tí ì lè fún lẹ gbà kò sẹ́ni tẹ́mi ò lè tẹ̀síwó tó wọ́n bá ń gbọ́ gbé fún kò sẹ́ni tẹ́mi ò lè fún jẹ ìwọ ẹ̀yin báwo ó lè bí ń pa òun bébí ṣe wá ń pa mí sórí mi lórí social media ni àbí mo pe Sàámú Alájọ èwo nínú gbogbo yín tí mo pè rí pé ebi máa ń pa mí ẹ wá dáwó nínú gbogbo yín kódà nínú gúrùpù mi ò pé anybody rí pé bí ń pa mí kán wá dáwó oúnjẹ fún mi I called nobody tán tó bá ní mo pè ń rí pé mo lébi ń pa mí ìyà ń jẹ mí kó wá dáwó fún mi kó bọ́ síta eléyìí tí ò bá jáde máa ṣòfò ọmọ ni pé ebi máa ń pa mí o ìyà máa ń jẹ mí o ó yẹ wá dáwó fún mi mi ò sọrí nígbésí ayé mi mi ò ṣerú ẹ̀ rí mi ò pèèyàn rí pé mo mọ̀ fẹ́ sanwó ilé o mo fẹ́ sanwó ilé mi ó yá kò sówó lọ́wọ́ mi onílé mi ò ṣe rí láyé pé mo pè wọ́n rí èmi pè wọ́n mo pè wọ́n pé kán máa dáwó fún mi mo fẹ́ fi jẹun àkọsẹlẹ̀ rí ẹ̀yin lẹ ń tọrọ owó náà ìjà yín ló wà ń bí nínú gbogbo yín pátá ẹ̀yin lẹ ń tọrọ owó lórí social media mi ì tọrọ owó kódà birthday tán bá fẹ́ ṣe gan mo máa ń sọ fún wọn pé ẹ má ṣe anything ẹ má ṣe nǹkan kan fún mi ẹ má ṣe anything fún mi wọ́n á force ara wọn ṣe ni ní little tán bá ṣe wọ́n appreciate wọn thank you ẹ̀yin lẹ ń gba 10 million 2 million rédíò tẹ ẹlẹ́sìn kì í ṣe 10 million gbogbo nǹkan kọ́ ni gbogbo olè yìí tẹ máa gbowó tẹ máa gbá kan ẹ̀yin àárí kírẹ́dìtì ẹ sáàmọ̀ Nàìjíríà ẹ sọ̀rọ̀ ìṣẹ́jú méjì ẹ máa datọ́ lẹ́nu ẹni tó yẹ pé bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n máa datọ́ lẹ́nu ni èmi orí tọ́ lẹ́nu mi rí ni orí ṣé ìyàwó ẹ̀ dáa tó báyìí dìdìrín dínróbó aràn ìdí amukun mẹ́kọ̀ọ́ tó bá mọ̀ pé o fẹ́ bú mi torí pé mi ò support yín why can't you face me directly why lie
Why are you lying? Idiot. Ó lé bí ń pẹ́ ìyá ń jẹ ohun ojú rere ń bo. Ojú rere lọ́dọ̀ àwọn wo mi ò pè yín rí. Ìkankan nínú yín mi ì pè yín rí. Mi ò pè ìkankan nínú yín rí. Kí wọ́n á ní dandandandan kẹ́ ẹ bá mi sọ̀rọ̀. Ìyá onítìrí pẹ̀lú tẹ́ ẹ wà pẹ̀lú tẹ́ ẹ ń jealous ẹ̀. Ìyẹn ìyá onítìrí tẹ́ ẹ ń jealous. Torí pé ìyá onítìrí ò gbé kọ́ọ̀lù ẹ mọ́ lógún fi mú yín. Most of them yín ẹ̀ ń gbé ìyá yẹn wá tẹ́lẹ̀. Torí pé ìyá yẹn ò bá yín ṣe mọ́. Ṣebí ló mú most of people yín tẹ́ fi ń blackmail. Kí ni tó ṣe fún yín gan kẹ́ ẹ kankanlẹ̀ dídì gbé jáde? I'm not fighting for you onítìrí. I'm telling you several times. I'm not fighting for anybody. Èmi ò fight fún èèyàn kankan. Mo dúró lórí ọwọ́ mi but tí ó tọrọ bá wù èmi máa ń sọ. Ẹ ló nítorí ló wá da Yorùbá nation rú. Kí ni tó dàrú ń bẹ̀? Ẹ ló gbérọ́ wá. Kí ló jẹ́ yìí ògbódì tó jáde ọ̀pọ̀ lórí títí ẹ? Victor alágbárí ńlá alágbárí bí agbárí ojúgun ìwọ ni kú kàn. Bobby ìwọ ni kú kàn. Agbárí ojúgun. Bó o ṣe mọ lé olóògùn yá lèmi náà lé Ọlọ́run yá. Torí o tójú bọ́ lé ju wèrè lọ. Gbogbo ibi tó ti ń so oògùn rẹ kiri ọwọ́ yín ò lè ká èmi. Kẹ́ ẹ pọ̀ bí yanrìn otí òkun ẹ máa ṣera yín tilétilé ni. Ẹ máa fọwọ́ ara yín ṣera yín ni. Mi ì sínú àwọn ẹran tẹ́ ẹ lè dà. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Mi ò sínú ẹran yín. Gbogbo ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà ògbàbẹ̀ lọ. Ibi tó gọ sí bó ló gọ sí. Èmi ń ṣoògùn. Ọlọ́run nìkan ni mo gbójúlé. Ọlọ́run nìkan lèmi tẹ́ni ọmọ ológo gbójúlé. Ó níbi tó gọ sí àrìndìn ni ẹ́. Ibẹ̀ yẹn ó fojú sí kò sọ̀nà bẹ̀. Bí léèrè béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó ṣoògùn fún mi ń ṣe olóògùn. Ẹ̀yin lẹ́ ń so oògùn ká. Ẹ̀yin lẹ́ ń tojú bọlé tẹ́ fi ń gba owó lọ́wọ́ àwọn èèyàn oògùn tẹ́ ń ṣe. Àwa àdàdà máa fàṣẹ sí. Kò sí lè tẹ́ máa ṣe táà ní fàṣẹ sí ń bí. Àwa máa fàṣẹ sí. Kò rábẹ́ wa náà lẹ́wà. Àwa là máa fàṣẹ sí. Eléyìí tá a bá fàṣẹ sí wọn tó bẹ́ẹ̀ láti ṣe fún yín. Ó ń ṣe èrè ni. Èmi ni bọ̀bọ̀ Victor yìí ń bá mi ṣá. Victor wọ́n jẹ́ gbà o. Victor bí wọ́n àwọn tó bá rán ẹ sọ fún Sàámú Alájọ tó rán ẹ níṣẹ́. Sàámú ní ó foríko torí kò sí bó ṣe jìyà tí Sàámú ò ní jẹ tí ì ní tú nǹkan mi màá máa tú ni màá máa tú. Tẹ́bí mi tí gbé rìsíìtì Sàámú Alájọ kankan jáde mi tí gbá wọn rìsíìtì jáde eléyìí tó ń forúkọ ìyàwó ẹ gbà eléyìí tó fi àkáǹtì kọ́mpínì sọnù rẹ̀ gbà àti tó forúkọ ara rẹ̀ gbà kò sílẹ̀ tí mi ní lọ́wọ́ o kò sílẹ̀ tí mi ní lọ́wọ́ o torí ẹ ní ó gbowó tó bẹ́ẹ̀ pọ́ ń gbà tó bá ṣe ó dáa ṣùgbọ́n ẹ̀ ń gba ẹ̀ ṣe é tá a bá wá béèrè lọ́wọ́ yín pé ibo lẹ bá ṣẹ́dé ẹ̀ dìde ẹsẹ̀ nu gbásùn bí ẹ ń fúnfọ́ ọkọlà ìlàrè fight lion fight lion èmi lẹ máa yọnu ṣiṣẹ́ ìṣirè èmi ń tọrọ oúnjẹ ni mo pè yín rí ni olóhùn ojú rere orí ẹ̀ yìí rí sọmọ díẹ̀ ẹ bá bó ṣe rí náà. ìwọ ń wojú rere kò lè gbé ẹ débi kankan. ojú owó ta ni mo ti ń wojú rere sórí mi bí mo ṣe wà ẹ tán bá ń wẹni tó máa ń sọ fún yàn pé ẹni tó ń wojú rere ẹ̀yin lẹ̀ ń wojú rere torí ẹ̀yin lẹ̀ ń gọ sábẹ́ ẹ̀rọ ẹ̀ ń wojú rere Sàámú Alájọ kó mọ̀ bá tú àṣírí olè tẹ́ẹ̀jọ́ ń jà àjọ tẹ́ẹ̀jọ́ ń gbà kó mọ̀ bá tú torí tẹ́ẹ̀ bá tú tiẹ̀ òun náà tú ti yín torí ẹ̀yin gan mọ̀ fúnra yín pé Sàámú Alájọ ń rán sókè rojọ́ Sàámú Alájọ ọmọ yìí Fíkítọ̀ búra tó bá rojọ́ Sàámú Alájọ lẹ́yìn búra tó bá rojọ́ Bánjí Akíntóyè rí tó bá sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn rí búra àwọn tó sọ fún rìkọ́dì ẹ̀ wà lọ́wọ́ mi ká yí ọ́ ìgbà kí sèmi ló sọ ẹ́ lè sí. ẹ ló máa bá bọ̀ lẹ́yìn ẹ̀ òfò lómi ẹ̀fọ́ ṣe èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. a sì òfò ni wọ́n ló máa sọ. àbí tó bá dẹ̀yìn lẹ́yìn Ọmọlúkà torí mi ìṣẹ́ ẹ̀ tó bá ní púrúfù mú jáde bóyá mo ti lọ mistake gbé fóònù pé ẹnikẹ́ni kí n rojọ́ ẹ lọ́dọ̀ ẹ̀ gbé púrúfù ẹ jáde I will never do that. Tí bá sọ pé ọmọ àgbà ni mí mo mojú mo mọ́ra. Ìwọ ló ń tirẹ̀ mọ́ra. mo mọ oríṣi èèyàn tẹ́ ẹ jẹ́ not just you ẹ pọ̀ bẹ́ẹ̀ mi ní fi kankan kàn yín mi ìrọ́jọ́ yín kí lẹ gbé nínú gbàmí tẹ́ tí mo fẹ́ rò kí lè ní àtẹ̀yìn jọ ń fà tí mo fẹ́ máa bá yín rojọ́ sí tí mo fẹ́ lọ máa rojọ́ yín sí ẹni kí n má rìn ní ojú ọ̀hún tẹ́yẹ ẹ fò for everybody
bọ́n torí pé sáfẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ fly ẹ ó máa wá ẹni tẹ́ fẹ́ fi hánu tẹ́ fẹ́ fi sọ̀rọ̀ wọ́n lè sọ pé yìí náà bọ̀ sọ. Tẹ́lí ọmọ olódo tó o bá ṣọ́ra lórí mi wà á kàn dín nínú lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún. èmi ló fọwọ́ gbáyà ọ fẹ́ parẹ́ mi. ẹ wojú mi mi bínú o mo ń tẹnu ìgbéni mi ìgbéyàn jẹ. sórí gbogbo tẹ́ ń ṣe torí pé ẹ fẹ́ gbèjà Sàámú Alájọ because of pé ẹ fẹ́ gbèjà Sàámú Alájọ ẹ wàá máa hun rọ́jọ tó ìròjọ́ mi alábòsí ni ẹ alábòsí ayé ni ẹ ó ṣàbòsí jù ìwọ àti eléyìí tó wà lẹ́kìtì èké niyín èké ní ẹlẹ́nu gbáṣọ lórí kẹlẹ̀bọ̀. tó o bá gbìyànjú mi tó tún mistake yẹ irú ètò ṣe last pẹ̀lú Sunday àárọ̀ tó lọ involve mi ò ní ṣe irú ẹ̀ mọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀. mi ò involve ẹ you take it mi ò involve ẹ. gbogbo ẹ̀yin olórí rẹ pátápátá. mi ò involve ẹ ẹ̀yin èèyàn mi ó ní mo involve o ẹ bá mi gbọ́ voice note yìí mo fẹ́ kémi àti yín jọ gbọ́ voice note yìí ó ní mo involve o a máa mú wá ó ní mo involve o ní ọjọ́ tí Sunday àárọ̀ ṣe voice note jáde tó sọ̀rọ̀ jáde pé Sunday Kútọ̀nù ìyẹn Sàámú Alájọ òun ló rán òun níṣẹ́ òun ló mọ̀ nípa bóun ṣe dé báwọn ṣe lọ bẹ̀ yẹn bọ́tì kí Sàámú Alájọ dẹ̀ jáde kó sọ̀rọ̀ kó sọ̀rọ̀ ẹ̀yin bẹ̀rẹ̀ sí ní jáde ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe voice note lóríṣiríṣi voice note yẹn dé inú group mi lóríṣiríṣi ohun tí ẹ̀yin ò bá mọ̀ èmi ò kì í dá sí ẹ̀yin kọ́ lẹ máa defend Sàámú ẹ̀yin kọ́ lẹ máa gbèjà Sàámú ẹ jẹ́ kí Sàámú gbèjà rẹ̀ ẹni tó fi ẹ̀sùn kan Sàámú wọ́n jọ ń jẹ ni wọ́n ti mọ́ra wọn for the past 30 years before you know them before you know Sàámú ìgbà wo ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ Sàámú àwọn eléyìí ti jọ wà tipẹ́ wọ́n dé sọ̀rọ̀ ó yẹ kí Sàámú jáde kó defend rẹ̀ ó rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ kò sí ní tó lé bẹ́ẹ̀ èmi kò dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn o ó dákẹ́ ẹ̀yin wá ń ṣe voice note jáde ó dáhùn wípé nínú voice note yẹ ẹ jẹ́ ká gbọ́ torí ara àwọn tàbí lọ́wọ́ Sunday àárọ̀ nìyẹn. ojúmọ́. mo ń bọ̀ ẹ jẹ́ a gbọ́ voice note torí o ní mo involve ẹ wọ́n ló ṣe voice note pẹ̀lú Sunday àárọ̀ dẹ̀ ló sẹ́ẹ̀dì ẹ̀ sí mi ó sì lé òun voice note yìí wọ́n sẹ́ẹ̀dì ẹ̀ dénú group mi òun náà tẹ̀ tún ní lọ́wọ́ láti lè fi béèrè question lọ́wọ́ ẹ̀ ń ní ìtumọ̀ yẹn ó yá. Lúkà lórúkọ tí mò ń jẹ́. ẹ máa gbọ́ ohun tó dárúkọ o. mo kí gbogbo ilé o. ẹjọ́ tí òun yẹn bá ń jáde ẹjẹ mọ̀. ẹ dẹ̀ kú iṣẹ́ ìlú ẹ kú kó má bàjẹ́ o ọmọ Lúkà lórúkọ tí mò ń jẹ́. mo fẹ́ sọ̀rọ̀ di ṣókí lórí fọ́nrán tí Sunday àárọ̀ tó gbé jáde àti ètò tí Awíkonko ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. wọ́n ní bí sọ̀rọ̀sọ̀rọ̀ bá ń sọ ọ̀rọ̀ kó máa rántí ẹni tó mọ̀ ń gbọ́. màá kọ́kọ́ lọ tààràtà sọ́dọ̀ Awíkonko. mo dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn kẹ́ bá mi pín fọ́nrán yìí kó rìn dáadáa débi tó bá yẹ kó dé. ṣe rí tẹ́ bá wo ohun tí Awíkonko sọ nǹkan kan ló dùn mọ́ mi nínú ọ̀rọ̀ Awíkonko ni wípé lóòótọ́ làwọn sọ fún olóyè ṣùgbọ́n olóyè sọ wípé àwọn òun ò rán àwọn wò. ìyẹn tí ẹ̀kọ́ ló kàn mí torí ibẹ̀ yẹn àṣírí ibẹ̀ yẹn ti tú ní sùúrù. sọ fún Kóìkí kó wá àtàkì àwọn lòun náà ṣe jáde ṣètò ó ní tóun bá dẹ̀ sọ̀rọ̀ onílé àbàjẹ́ ìbádá kó kúkú sọ̀rọ̀ ẹ bá dẹ̀ wò ẹ rí i pé kò sọ̀rọ̀ kankan lẹ́nu Awíkonko tó fẹ́ sọ mọ́ wọn ìyẹn ò tiẹ̀ lè dẹnu géètì ilé aṣíwájú débi tó ti fẹ́ wọlé sọ́dọ̀ aṣíwájú ẹ wá gbọ́n tí Sunday àárọ̀ sọ ó ló pẹ́ ṣẹ́rí bọ́dọ̀ àwọn méjèèjì takora ó ló pẹ́ tí Ìgbòho ti rán òun lọ sọ́dọ̀ aṣíwájú ẹ tiẹ̀ ti mọ̀ pé ẹni yẹn fẹ́ blackmail olóyè ni
because tó lóye bá máa rán yàn lọ sọ́dọ̀ aṣáájú kì í ṣe Sunday àárọ̀ yẹn láràn lọ wọn ìyẹn ò tiẹ̀ lè dẹnu géètì ilé aṣáájú débi tó ti fẹ́ wọlé sọ́dọ̀ aṣáájú tó fi wájú òun ni wọ́n rán sáṣíwájú Awíkonko fẹ́ sọ̀rọ̀ ó láṣíwájú ò fẹ́ gbọ́ orúkọ Sunday Ìgbòho àwa jẹ́ Sunday àárọ̀ láwa rán sáṣíwájú yẹn báwo la ni Sunday àárọ̀ ṣe jẹ́ tó fi jó òun ní Ìgbòho á máa rán sí aṣíwájú. tí ẹ bá gbọ́rọ̀ yẹn dáadáa a sì máa ṣe ọ̀rọ̀ yẹn jáde ẹjọ́ tí òun yẹn bá bọ́ síta ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ gbọ́ òun yẹn tí òun yẹn ò bá jáde ẹ jẹ́ kí n mọ̀ so torí kẹ́ ẹ clear rẹ̀ tó ló sọ ó ní nínú ọ̀rọ̀ aṣíwájú mo dẹ̀ expect àwọn ọ̀rọ̀ tó kù nínú àwọn ẹ̀sùn méjì ó ní òun ti mú ẹ̀sùn jáde so eléyìí tó kù mo dẹ̀ ní ìdẹ̀ kò sí eléyìí tí ò lẹ́rìí nínú gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀ kò sí eléyìí tí ò lẹ́rìí mẹ́ so mo fẹ́ kí kó jáde tí òun yẹn bá ń jáde ẹ jẹ́ kí n check ẹ̀ ń bí ń bọ̀ kẹ́ ẹ ti rí àwọn tó ń àtáàkì péjì mi nì tí òun yẹn bá ń jáde ẹ jẹ́ kí n mọ̀. ẹ jẹ́ kí n mọ̀ o ẹ̀yin tí ẹ̀ ń wò mí torí mi mọ̀ o òkè ó loud òkè ṣe rí tẹ́ ẹ bá gbọ́rọ̀ yẹn ó ní Sunday kò rán Sunday àrọ̀ níṣẹ́ yẹn Sàámú Alájọ ẹ jẹ́ ká pè Sàámú Alájọ ká lè clear tó Sunday lórúkọ àwọn méjèèjì ó ní Sàámú Alájọ ó ní kò tiẹ̀ lè rán Sunday àrọ̀ níṣẹ́ wípé irú Sunday àrọ̀ yẹn ni ó wà rán ẹ dákun ta ni ọmọ lúkà sí bọ̀dà Sunday àrò kì í ṣe ẹgbẹ́ ọmọ lúkà ṣùgbọ́n torí pẹ́yìn náà ti ń hádùn kámẹ́rà ẹ̀ mọ̀ sẹ́nu wọ́yọ̀wọ́yọ̀ òjò tó rọ̀ tó kẹyẹlé pọ̀ má dìyẹ ṣé irú ẹ̀ yìí o lè máa bá Sunday àrò sọ̀rọ̀ sótọ́rọ̀ oúnjẹ jẹ lọ́wọ́ ẹ̀ àbó wá bẹ́ẹ̀ jókòó àbó gbé rẹ̀ wọlé wájú ẹ̀ torí pé ẹ fẹ́ gbèjà Sàámú ṣé ẹ mọ̀ tí wọ́n jọ papọ̀ tí Sunday Kútọ́nù tó bá ṣe nǹkan tó tọ́ fún àwọn ọmọ lẹ́yìn rẹ̀ sí àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ṣé wọ́n á máa rojọ́ ẹ̀ torí ẹ̀dá nílé ayé tí ènìyàn bá fẹ́ ṣe rere àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tí wọ́n jọ múlẹ̀ tí wọ́n jọ bẹ̀rẹ̀ ló yẹ kó ṣe fún kì í ṣe ẹ̀yin tẹ̀ wá ń ta ẹ̀yin tẹ̀ dẹ̀ wá ń ta náà dẹ̀ mọ̀ pé ó háwọ́ gan ṣùgbọ́n ẹ̀ máa ń praise nonsense gbogbo àwọn ọmọ tó wà lẹ́yìn rẹ̀ kò kí ṣẹlẹ̀ tí ò kì í rojú ẹ̀ torí pé kò ṣe sínú ilé ó máa ń da àárín àwọn ọmọ lẹ́yìn rẹ̀ rú ẹjọ́ tó bá ròfélè kọ́ ló mọ̀ ròfélè táwọn ọmọ lẹ́yìn rẹ̀ bá ń jà kò kí ṣe àtúnṣe bó ṣe ń ṣe nínú ilé náà ló ń ṣe nínú Yorùbá nation kò mọ létò bó ṣe ń ṣe láàárín àwọn ìyàwó tó fẹ́ sílé náà ló ń ṣe nínú Yorùbá nation kò kí í ti ẹni tó ń tolé dagboru ni bó ṣe ń danu lérú ló ń dàtàrú ọwọ́ ń dìfẹ́ǹdì rẹ̀ ìwọ ló mẹ́sàn-án Sunday àrọ èmi àtàrọ̀dà lájọṣe ètò tó fi ní mo involve I have to involve you because you mention Sunday àrọ ń bẹ̀ Sunday àrọ dẹ̀ wà lórí ètò mi láti reply ọ̀rọ̀ tó sọ wípé Sàámú Alájọ rán níṣẹ́ ìdí tí Sunday àrọ fi reply ẹnu ó dẹ̀ ní láti reply rẹ̀ tó rọ́ dẹ̀ ní ẹlẹ́nu gbọ̀ngbọ̀n àtàrí bí agbárí ojúgun oríire kẹlẹ́bọ̀ mú wá tún gbà máa fún yín mo rẹ̀ pé mo ń da mo rò pé ń ṣe èrè tó pé mo kàn ń wo yín ẹ rò pé kò séyìí tí ò lọ́rọ̀ lẹ́nu yín ni kò sẹ́lẹ̀ tí ò lẹ́gbanu yín náà torí kí n tó sọ̀rọ̀ yín màá lẹ́rìí ẹ lọ́wọ́ very stupid ṣé ń gbọ́ o ṣé ẹ rí pé òun lọ́wọ́ kọ́ mẹ́tòrò ni mo purọ́ mọ́ òun o èmi àti Sunday àrọ lájọ sọ̀rọ̀ o ọ̀rọ̀ tó sọ ni Sunday àrọ fi reply o wípé wọn rán níṣẹ́ o adẹ̀bẹ̀ lọ́wọ́ Sunday pé ń gbọ́ wọn ní wọn rán ẹsẹ̀ pé òtí ẹ̀ lé dọ́nà ọbẹ̀ rárá ó wá ní wọ́n involve ó ń ṣe eré ní. àwọn aláìmọ̀ kan sọ pé bóyá ṣe ní outside mò ń gbèjà Ìgbòho bí ó gbèjà Ìgbòho dẹnu sáhùn. anybody can change anybody lè hùwà tó ẹ̀yin oníròṣì kí ló dé tẹ̀yìn ò jẹ́ kí Sunday jáde kó wá defend rẹ̀. bọ́tọ̀ Awíkonko fẹ́ sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ ó sọ pé
kí ló dé tá à ń pariwo omíyalé ìdí tá a fi pariwo omíyalé. many things ìyẹn ti lọ báwọn ìyẹn many things ní Sunday ṣe many things ní Sunday ṣe ṣé torí pé èèyàn kàn ń dọwọ́ bò ṣé torí pé mò ń dọwọ́ bò fún ni pé kí nǹkan má bàjẹ́ lọ títí ni mo sì láìkì ẹ̀ ni mo fi ń sọ pé kó jáde fún ọmọ Yorùbá ibi tí wọ́n ta àwọn èèyàn dé kó apologize torí àwọn èèyàn gba tiẹ̀ mọ́ tó bá rò pọ́n gba tòun they don't like you bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ṣé bó ṣe ń hó ṣùkùṣùkù bẹ́ẹ̀ ló ń hó tẹ́lẹ̀ ló ń hó ń sìn you deceive us a dẹ̀ rí a lot of àṣírí a fẹ́ gbé jáde torí tá a bá gbé jáde wọ́n á sọ ẹ́ lóko ní gbogbo ọ̀nà ìwọ tó jẹ́ kó kúrò nìyẹn wàá tún máa ṣe Yorùbá nation no going back who are you deceiving? Stop deceiving people. We know you. I know you. Mo mọ bí tó o gọ sí. And everything about you. Everything about me, bring it out. I don't care. Kódà kẹ́ ẹ gbé gbogbo ẹbí jáde kẹ́ ẹ gbọ́ ọmọ jáde. Nobody can stop me. I will still continue to fún yín ní ẹgbà. Láyín ní gò lórí. Tẹ́ bá lẹ́ẹ̀ ní stop láti máa jalè. Ìgbà tí mo pa yín títí mi ìdásọ̀rọ̀ yín fúnra yín lẹ involve mi sínú ẹ̀ fúnra yín lẹ ń bú mi lábẹ́ kọ́mẹ́ǹtì tẹ́ ń sọ oríṣiríṣi torí pé mi ò bá yín dá sí ọ̀rọ̀ yín mi ò fẹ́ dá sọ̀rọ̀ yín ló jẹ́ kí n rọra lọ ló yẹ kí n má dá sí ẹ ń fà mí kí n lè defend yín defend who ó dá ó ní mo involve ẹ ìdí tí mo fi involve ẹnu ọ̀rọ̀ mi nìyẹn because you mention Sunday's name ó ní Sunday Kútọ́nù ò lè rán níṣẹ́ débi tó máa déwájú lé Bọ́lá Ahmed Tinubu ṣé wọ ẹnu ẹ ló yẹ kó ti jáde ó ṣe jẹ́ kí Sunday jáde Sunday ò kì í sọ ọmọdé náà kò í ṣe dọ́mí náà ó sà máa ń sọ̀rọ̀ wá ìtẹ́ ẹ̀jẹ̀ kó dìfẹ́ǹdì ara ẹ̀ tí ì bá ṣe pé làákàyè tiyín ti dàrú tí kì í bá ṣe pé orí tiyín ti burú bí egun ti ń léwèrè ẹ rí gbogbo àwọn ọmọ tó wà nínú ilé rẹ̀ débi ẹ́míà tó jó lórí inú ilé ẹ̀ àwọn omíyalé àwọn ọmọ tó súnmọ́ ni gbogbo àwọn iron lady tó já àwọn ọmọ lẹ́yìn Sunday Kútọ́nù gbogbo lọ endorse Bọ́lá Ahmed Tinubu ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ fúnra rẹ̀ ó mọ̀ nípa ẹ̀ tí ò bá mọ̀ tó bá sọ ń ta pé wọn ò mọ̀ fine ó ti sọ ó dákẹ́ ẹ̀yìn lẹ wá ń jáde pé ẹ fẹ́ defend so ń jẹ́ bébì tí ò lè sọ̀rọ̀ ni àwọn èèyàn ń sọ pé kó sọ̀rọ̀ ẹni ta ló ràn má nìyẹn tó tún àlàyé mi ṣe ó níjọ́ tí Sunday kọ́kọ́ pè òun pé kò ń lọ sọ pé kò ń bá ń lọ síbẹ̀ ọ̀dọ̀ àwọn Bọ́lá Ahmed Tinubu àti bàbá Ọbásanjọ́ ló ràn lọ ó ń pe bàbá Adéníran ṣebí Professor Adéníran Wálé Adéníran wà láyé why can't you call him kẹ́ ẹ béèrè lọ́wọ́ wọn pé ṣé lóòótọ́ ló ti ẹ̀ béèrè lọ́wọ́ wọn ṣé lóòótọ́ èyí tẹ́ ẹ ti ẹ̀ lè parọ́ mọ́ bàbá yẹn ẹ parọ́ mọ́ Adéníran pẹ̀lú ẹ ló ń tọrọ owó lọ́wọ́ Sunday ṣé Sunday ló ń sọ fún yín pé bàbá Adéníran ń tọrọ owó lọ́wọ́ wọn arabi tó ti máa ń tẹ́ nìyẹn owó wo ṣé bó lóun ò lówó lọ́wọ́ pé lẹ́lẹ́ ló ń sùn bó ló ṣe wá ń fún Adéníran ìwọ tó wà nínú ilé ọwá ni wọ́n ń tọrọ owó lọ́wọ́ ẹ̀ wàá máa ba àwọn ènìyàn jẹ́ ìbàjẹ́ ẹ̀ ti pọ̀jù Sunday you need to stop destroying people back you need to stop blackmailing people and stab people stop it is not good o máa ń destroy people's life wàá wá sojú fúrú bíi pé òun kì í sọ̀rọ̀ sórí ọjọ́ kan ló máa ń tán gbogbo ìwà tí ẹ̀dá bá ń wù láyé kò sẹ́ni tí ò ní jèrè rẹ̀ tó o bá mọ nǹkan kan pa rẹ̀ why can't you come out and defend yourself a lot of ẹ̀sùn náà fi kàn ẹ́ Onítìrí náà fi ti ẹ̀kùn ẹ́ o ò lè jáde kó o sọ̀rọ̀ a gbé ẹ bí ẹyin nínú àwọn gbogbo àwọn tó ń gbé ẹ gẹ̀gẹ̀gẹ̀ kò yẹ kó sọ̀dọ́ kì í sáwọn ló yẹ kó respect jù ni àbáwọn olórí burúkú tán fẹ́ fi ẹ́ káṣí kúrúṣì tán fẹ́ fi ẹ́ ṣe show torí pé o mọ̀ pé o jẹ̀bi wọ́n wá fẹ́ máa defend ẹ lórí irọ́ very stupid and idiot thing olè thief ẹ̀yin olè burúkú yìí alọ́nilọ́wọ́ gbà lọ́kọ́ ló ń kígbe àjọ tẹ́ ń gbà látijọ́ ìbúkílẹ̀ fi ṣe afẹ́sẹ̀ flyers o afẹ́sẹ̀ kínní kan ó lẹ̀ ń gbà náà mo bá yín gbarú ẹ̀ rí ni mo bá yín jalè rí ni tán bá ní kán kówó fún ẹ tí mi ìbá kó jíṣẹ́ fún yín ó dẹ̀ gbé orúkọ ẹni yẹn jáde ó dẹ̀ dárúkọ ẹni tó lòun fún mi lówó pé kí n fún ẹ tí mi ì fi jíṣẹ́ ó dẹ̀ sọ àwọn tó lòun dáwó fún mi tí mi ì kó fún ẹ kò sí rìsíìtì owó tó wọwọ́ mi rí tí mi ì dá sí ẹ lágbájá tí mi ì dá sí ẹ láyàgbà tó fẹ̀sùn kàn mí tó pé ẹ ń wèrè tó ní wèrè ẹ forúkọ ẹ gbowó nígbà tẹ wà ń Kútọ́nù tó ọkọ wà níbi tó tẹ̀ tí rìlíìsì rárá
gbogbo bó ṣe borúkọ mi jẹ́ náà náà sẹ́ndì sí mi náà pẹ̀lú òun rẹ ni màá wà lórí fóònù gbà mí màá dẹ̀ máa gbọ́ bó ṣe ń bà mí jẹ́ ó rò pé mi ò lẹ́rìí ọ̀rọ̀ mi lọ́wọ́ ni I have my own evidence as well. Who are you by the way by the bush? ta ló fẹ́ máa rán àwọn wèrè jáde fún ṣé mi wà nínú àwọn tẹ́ fẹ́ máa rán yàn sẹ́sìn I respect you a lot that's why tí mo ṣe dákẹ́ tí mo ṣe ránwó yìí níran but mo ń sọ fún yín kẹ́ ẹ jáde kẹ́ ẹ bọ́ ọmọ Yorùbá sọ̀rọ̀ ṣé bí gbogbo nǹkan ṣe ń dàrú ìlò dáa ẹ pera yín lórí ẹ̀ létólé gbogbo àwọn ọmọlẹ́yìn ń dojújà ẹ lẹ́ fẹ́ gba òmìnira fẹ́ gbà yàn kó ní òmìnira wọ́n wá ń bára wọn jà inú yín wá dùn ẹ̀yin gan lẹ́ máa kọ́kọ́ sọ fáwọn èèyàn kan lọ jà ń ta ẹ̀yin lẹ́ máa ní káwọn èèyàn bọ́ síta kan lọ máa búyàn níjọ́ tí ìyá yẹn sọ̀rọ̀ yẹn jáde lẹ́nu mo ní ha mo gbọ́ náà ṣé bí wọ́n Sunday ló rán yàn pé kan lọ máa bú ìyá yẹn tó rán yàn jáde pé kan bú ìyá yẹn kí lẹ ṣe nígbà tí wọ́n lọ sí táwọn ọmọ yẹn kọ́kọ́ fi lọ ṣe reclaiming ó pé wọ́n ní kò ní gbólóhùn tó lò kí ló dé wàá wà nínú òkùnkùn wàá máa tafà sínú mọ́lẹ̀ because of pé mò ń dákẹ́ etí mi mo fi gbọ́ lẹ́nu Yonitiri kì í ṣe pé Yonitiri sọ fún yàn èmi ló sọ fún fetí mi gbọ́ mo gbọ́ ìwà tó wù fún pẹ̀lú ẹ̀rí tó dájú mi ò fight fún Onítìrì I'm not fighting for her but I'm here to say the truth wípé ẹni yìí pọ́n try láti make amendment ẹ make it peace ìjà tó ń ṣẹlẹ̀ yìí ti pọ̀ jù ẹlẹ́fẹ́ gba òmìnira àwọn tẹ́ ẹlẹ́ẹ̀kọ́ sábẹ́ dẹ̀ ń da nǹkan dàrú wọ́n dẹ̀ ń bára àṣírí ara wọn wọ́n ń bára wọn jà eléyìí ń dàrú lè tó lé kẹ́ ẹ make peace kẹ́yìn tẹ́ ẹ pé ayé lólórí kẹ́ ẹ sókè ẹ̀yin ọmọlẹ́yìn ẹ má bínú ẹ jẹ́ ká parí gbogbo tó ń lọ ẹ wá ń lo ògbójú olórí burúkú alá onígò lórí oríwó kò sóògùn tó o lè ṣe tó mọ́ ń dá ògùn jọ fún ẹ ní sọ olóògùn ni you don't have the tó bá lóògùn ìbọn abá ẹ ní ìbọn bá ẹ náà Sàámú ìbọn bá ẹ búra síta pé bò bá ẹ bọ́nà ti yọ ọta rẹ ìbọn bá ẹ náà oògùn wo ló wà lára ẹ tó fẹ́ ṣe fún mi ẹ máa jọ ṣẹ̀sín ni torí pé ó ti ń kọ ilá ẹ dúdú ẹ ti ń látájú lọ́dọ̀ mi ilé ẹ̀dẹ̀ ti ń ga jò nírè lọ mo mọ̀ pé wọ́n lo wà lọ́ndà péjì mi ìwọ ló rán yàn níṣẹ́ sí mi ẹ̀ẹ́dẹ̀jọ́ máa parẹ́ ni àdàbí tí omi ojú mi ò bá kánlẹ̀ fún ẹ àdàbí tí mi ì bá fi ọwọ́ ara mi kówó lé ẹ lọ́wọ́ àdàbí tí mi ì bá jẹ ìyà tí mi ì gba ọfà nítorí títí ẹ ṣùgbọ́n tí mo jìyà tí mo gba ọfà ṣùgbọ́n torí pé orúkọ tí mo bíldì pẹ̀lú ẹ pé kó má parẹ́ pé kó bá ọmọ Yorùbá sọ̀rọ̀ tó wá gbógun tì mí ọ̀run á gbógun tì ẹ Sàámú Alájọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àdàbí tí omi ojú mi ò bá kán fún ẹ tí mi ì fi ebi panú nítorí títí ẹ ló kù èmi ló rán yàn sí sóò máa ṣí èrè sóò máa dépè fún gbogbo yín ṣá ṣé mi ló rán yàn níṣẹ́ sí wo preamble ló sì rí eléyìí tó kù pẹ̀lú ẹ̀rí ni mo mọ̀ pé wọ́n fẹ́ fi ẹsẹ̀ lẹ́yà wọ́n fẹ́ fi ẹsẹ̀ sìn wọ́n fẹ́ fi ẹsẹ̀ ẹ̀sìn wo forí kan gbé e jáde wọ́n fẹ́ fi ẹsẹ̀ sìn ni ó mọ̀ pé wọ́n fẹ́ fi ẹsẹ̀ sìn ni sọrí ntẹ́mi bá sọ ń bí kò sẹ́ni tó lè dìfẹ́ǹdì ẹ̀ sọrí àwọn tó yẹ pé tán bá ń sọ̀rọ̀ yìí tó mọ̀ ọ̀dà lẹ́nu wọn tán bá ń sọ̀rọ̀ wọ́n mọ̀ gáàsì wọ́n mọ̀ gáàsì lórí ìjókòó wá jẹ́ ó mọ iye èèyàn tó pè mí ẹ̀mí àgán tó pè mí tó tún bẹ̀ mí fún ọ pé àwọn mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ kì í ṣe pé kò sí dọ́dọ̀ àwọn kí n sáà kí n jọ kí n àmọ́ iye àwọn ọmọ míì tí wọ́n tún máa bẹ̀ mí lẹ́yìn pé kí n jọ ẹ mọ iye lot of people tó ti gbomidé lójú wọn tí wọ́n tún sọ pé wọ́ torí ti tiẹ̀ àwọn àtàkì mi wọ́n tún ní kí n jọ kí n má bínú mo tún wá ń fi ẹ́ lẹ̀ ẹni kó jáde kó bẹ̀bẹ̀ kí ọmọ Yorùbá ká forgive ẹ̀ kí Yorùbá dẹ̀ dúró kí gbogbo tó ń dàrú dẹ̀ tán o tún wá ń gbé àwọn wèrè jáde ṣé wọn máa gbá ọ lórí ṣé inú ibi tí wọ́n tì ẹ́ mọ́ yẹn tó ń jẹ́ kórìí ẹ̀ máa ó ń jẹ́ ká gbọ́lù ẹ̀ máa súnlẹ̀ ni ṣé wọn máa dì yín ṣé wọn máa ṣí ẹ́ ṣé wọn máa ṣí ẹ́. akátẹ̀ ń wo bí ẹyin ẹ ń pè ọmọ Lúkà máa wò ní ọ òun tó lè sọ bẹ́ẹ̀ bọ̀tẹ́ rọ́sì nínú òun ṣàǹgẹ́lì ẹ̀yìn tẹ́ bá mọ̀ ẹ pé òun náà ẹ pè wọ́n ẹ pè tó yẹ kó rí bẹ́ẹ̀ pé tẹ́ni. ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn wípé kì í ṣe pé mo bá àjà ṣé ẹ ti rí ibi tó ń lọ báwọn ṣé ẹ ti wá rí dájúdájú nìsí pé o ti jẹ́ ẹ ti rí báwọn kó pè wọ́n ṣé èmi bá wọn jà ni toró ń káǹtì mi mọ́ tó yẹ kó rí bẹ́ẹ̀ lórí ètò tèmi mi ò kì í ṣépè ń bíbà mi ò kì í jà bí só yẹ kó rí bẹ́ẹ̀ ṣe ń bá yín jà ọ̀dọ̀ mi kọ́ nìyí Onítìrì ń wá. They called me several times to bring that woman. I said no because of all of you now. I want peace. Mi ò jẹ́ kí n invite woman yẹn. I want peace. Mi ò ní fẹnu bà tó ń ṣe jẹ́. But mi ní sọ anything nípa ẹ̀.
ìjọ tẹ́nìkan question mi mo wọ́n mọ̀ yí question yẹn dànù ni because I need peace. I want peace. Mo fẹ́ make peace láàrin gbogbo yín. Ariwo peace ni mò ń pariwo. Àwọn tọ̀dọ̀ wọn náà tó ń bú mi ni pé why tí mo ṣe máa ní ṣerú yín làwọn máa bá parí ìjà. Mò ń gba ọ̀fà lọ́dọ̀ tí wọn, mò ń gba ọ̀kọ̀ lọ́dọ̀ tí yín. Ayé yín fẹ́ bàjẹ́ ni, tí yín fẹ́ yẹ̀ ni. Èmi lèmi make peace. Peace lèmi make. Ẹ̀yin ni mo dàrú. Tẹ́ ẹ fẹ́ kíkí ní máa dàrú. Ẹlẹ́ máa gba Yorùbá nation. Ẹ mọ iye owó tẹ́ ẹ ti gbà lọ́wọ́ àwọn èèyàn. Ẹ wà ní conscience. Ẹ ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹ ní ẹ̀rí ọkàn. Ẹ ronú owó tẹ́ ẹ ti gbà. Owó tẹ́ ẹ ní tó fi kọ́lé. Só kọ́lé wèrè ara ẹ. Só ra mọ́tò. Olórí ibú só ra mọ́tò. Tẹ́ ẹ fowó Yorùbá nation ra mọ́tò. Iṣẹ́ kí ló ń ṣe tẹ́lẹ̀? Àmọ́ bó ṣe nígbà tó join Yorùbá nation. Sọ àmọ́ tó ṣe. O ti kọ́lé o ti ra mọ́tò ní Yorùbá nation. O lè 419 ní ẹ. Ọmọlúkà 419 ní ẹ. You are 419. To the core. 419 ní gbogbo ògùn tẹ́ẹ̀sí tẹ́ẹ̀ fi ń gbowó lọ́wọ́ ọmọ Yorùbá. Gbogbo tẹ́ẹ̀sí tẹ́ẹ̀ fi ń gbowó kiri tẹ́ẹ̀ fi ń jalè. Ó ní mo dárúkọ sóun mọ́ bá mi ṣe ẹni tó ń bẹ̀ kò ní dáa fẹ́ni tó ń bẹ̀. Ẹni tó ní kó mọ́ fún mi lésì kò ní yẹ kò yẹ ní kòjọ níjọ ẹjọ́ máa ṣòfò ní bó ṣe wílẹ̀ ẹ̀ka ẹjọ́ máa ṣòfò ní. Sẹ́ẹ̀tì ní sẹ́ẹ̀tì níbi tó ń pa ọ̀rọ̀ yẹn lọ kán pè mí kán pé só yẹ kó rí bẹ́ẹ̀ ṣé mi bá yín gà ni àbẹ́ ń ṣí èrè orí mi lórí ètò mi kán máa blackmail yín bí báyìí táwọn èèyàn gan bá fẹ́ kọ̀ wọlé tó fẹ́ máa bú àwọn tó jẹ́ pa nínú ẹ̀ máa bú anybody lórí ẹ̀ ń ṣépè fún yín ni èmi ni màá fẹnu ara mi sọ tí n bá fẹ́ sọ mi nígbà kan máa bú yàn ẹ̀rí lórí ètò mi bọ́n ṣe ń ṣe lókè wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi tó fi ṣe ti wá rí nísìn torí woman yẹn torí iye onítìrì ilẹ̀ fi wọ́n attack mi ẹ̀ ní soríire ayé gbogbo yín ò ní dà tẹ́mi ń purọ́ mọ́ wọn ni gbogbo tí mo sọ nípa wọn ṣé mo purọ́ mọ́ wọn ni mo tún repeat ẹ̀ ẹnu Bánjí Akíntóyè ló fi sọ ní January 9 ẹni tó bá fẹ́ purọ́ ó yẹ kí ọ̀rọ̀ rẹ̀ máa tà sí ọ̀rọ̀ tí mo ti ń sọ láti jọ ìsójà tán ni ibẹ̀ ni Bánjí Akíntóyè ti sọ pé àwọn ò ní kankan ay ló béèrè lọ́wọ́ ẹ̀ àtàwọn colleagues ẹ̀ Àmọ̀tẹ́kùn wà nínú meeting tí mò ń sọ yìí ay citizen ló host ẹ̀ ọmọ ọba wà ń bẹ̀ many people wọn ló wà ń bẹ̀ kán lọ tún rìkọ́dù yẹn gbọ́ etí mi ni mo fi gbọ́ gbà tí wọ́n béèrè lọ́wọ́ bàbá wípé kí ni wọ́n nílẹ̀ ìjọ tí wọ́n ń bọ̀ wá tí bàbá Adéníran parí ìjà wọ́n ní òkè kí lẹ nílẹ̀ báyìí bàbá ní we don't have anything before we don't have it but now we are àti ní nǹkan látẹ̀yìnwá ní nǹkan etí mi mo fi gbọ́ now you think I'm mad mo ń gbọ́ nǹkan tí mo bàbá ló sọ pé àwọn ò ní nǹkan kan àwọn ò ṣe nǹkan kan ibẹ̀ mo ti lanu many people ló wà ń bẹ̀ tí n bá fẹ́ kúrò mi ò ní máa ó wà ló host ẹ̀ títí ní wà ló host ẹ̀ bèrè rìkọ́dì lọ́wọ́ ẹ̀ ṣé mo parọ́ mọ́ ni n tí bàbá sọ ni ẹ wá fẹ́ kí n máa defend rubbish èèyàn ló wò ní nǹkan kan lọ́wọ́ kí n tẹ́ máa tán ọmọ Yorùbá báwọn ò lẹ́ni tì lọ́wọ́ láti jọ ẹ̀ kọ́dẹ̀ bẹ̀bẹ̀ níta pé òkè àti dìísí fún yín o àti tàn yín àti gbé àmọ̀ pé orílẹ̀-èdè ò kì í ṣe nǹkan téèyàn lè gbà ẹ̀yin mo dẹ̀ máa ń pariwo pé ẹ má máa fẹnu pé nǹkan èmi ni mò ń correct yín several times ń bí báyìí náà ẹ̀yin lè máa ṣe Yorùbá nation máa dé lọ́la ni tẹ́ máa bẹ̀rẹ̀ sí ni máa go viral níbẹ̀ sí máa ṣe show of shame kiri ẹ rí mi kí n máa ṣe show of shame ni mo máa ń correct yín several times here not to say that again stop saying it Yorùbá nation máa dó lọ́la lọ́dún yìí ni kí lẹ nílẹ̀ you have nothing to show ẹ̀dẹ̀ ní Yorùbá máa dúró ẹ̀ ní kankan mo máa ń correct yín pé má máa sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má máa sọ gbólóhùn yẹn mọ́ èmi lèmi correct yín ṣé bíbí tí bá ti correct yín lẹ̀ tí ń attack mi Yorùbá tẹ́ wá ló fẹ́ dún last year tó ti dúró ni ọ̀rọ̀ mi ṣẹ̀ ẹ wá sẹ́nu gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n olórí burúkú ẹ má máa sọ̀rọ̀ sí mi. ẹ sọ fún wọn pé leave this guy alone he doesn't kò ta sí yín. ṣé mi mú ẹ ni I don't talk to you n tó sọ ni mo sọ̀rọ̀ lé lórí n tó dẹ̀ ṣe ni mo sọ̀rọ̀ lé lórí. láti ta sí wọn ní kán pè mí lẹ̀. ta ni ẹ kan díẹ̀ mọ́ ọbẹ̀ òfẹ́ bèèbù ló fi dọ́gbọ́n mú. ṣé bá ta sí mi tí mi lè dí ọ ẹ máa ká padà fún mi. ta ni ẹ ẹ̀kẹ́ pọ̀pọ̀ bí èmi. kí wípé tẹ́ bá ta sí mi yẹn pé mi mèsì mo mọ Ọ̀yọ́ mèsì lèmi máa fún yín ṣùgbọ́n torí pé mo wà láwọn tó pariwo pé kàlàfíà àjọba ni. kẹ́nu sáhùn àlàáfíà àjọba ló ń ṣe àṣírí onítìrí títú o ìwọ nídìí píìsì lẹ́yìn gbà torí pé ẹ̀rọ ló láti rí onítìrí kan àṣírí tẹ́ ẹ gbé wá oníwọ̀ ló gbónítìrí wá ó gbónítìrí wá kò dẹ̀ dúró lọ́dún ẹ mọ́ ó ṣe wá dogun tẹ́ ẹ bá nírọ́ ló gbé dání wáì tí wò sọ fáwọn tẹ́ ẹ bìlífù nínú wọn tí làákàyè ẹ bá pé tó ní làákàyè Victor tí làákàyè ẹ pé lótìtọ́ ìgbà tó ẹ mọ̀ pé rọ́lọ́ ẹni tó gbé wọ́sà ló gbé wá ìyẹn mi pé ìkànnì ẹ ó gbé wọ́sà ni wa ìwọ gangan ni mọ̀ dàrú tó wá da Yorùbá ó wá dalẹ̀ nínú Yorùbá ni ó fẹ́ fonítìrí méèkì owó ẹ fẹ́ gbé bọ̀gbẹ́ ó wá gbé yín bọ̀gbẹ́
ó lè ní gbogbo yín ìyẹn túmọ̀ sí pé ìwọ gangan ló lè tó dá Yorùbá nation rú tó bá ṣẹ́gbẹ̀ fún onítìyẹ orí ẹ̀ ní ọmọ lọ torí wọ́n ló gbé wá sáàrin wa so o ṣe investigation pé mọ̀ dàrú ni ṣe investigation pé rọ́ ni kẹ́ ẹ tó gbé débí ẹ wá gbé débí tán torí pé kò lu ọ̀dọ̀ yín mọ́ ogun wa mú gbèsè ayé yín ẹ̀yin ò rí tẹ́lẹ̀ ẹbí gbogbo ilẹ̀ jọ promote petition ẹ rí mi kí n bá yín promote kankan àti petition àti ẹ rí mi kí n bá yín promote ẹ̀ rí ni ṣé ẹ rí mi kí n bá yín post tàbí kí n máa bá yín promote ẹ̀ I can support people underground ẹ̀bẹ̀ rí mi kí n máa ṣe kí n máa ẹ dáwọ́ àwọn èèyàn á fẹ́ lọ sign petition I need ìwọ ò mọ iye owó tó gbà lórí ibú ni gbogbo yóò lé níyìn ò mọ iye owó tó gbà lórí petition a lot of money you collected from people ò mọ iye owó tó gbà lọ́wọ́ àwọn èèyàn lórí social media yìí so ò mọ iye owó tẹ́ gbà lórí pé ẹ fẹ́ sign petition yẹn lásán pé ẹ fẹ́ máa lọ káàkiri a máa nídìí owó a fẹ́ wọkọ̀ ẹ mọ iye owó tẹ́ gbà ẹ mọ iye owó tẹ́ gbà ẹ wá fẹ́ nìyẹn jalè tán ẹnìyẹn lẹ tún wá ń ba ayé ẹ jẹ́ tẹ́ bá tiẹ̀ mọ̀ pé rọ́ ló gbé dání wáì tẹ́yìn ò sọ fáwọn olórí yín kan tán gbọ́ òtítọ́ dání kan gbọ́ òtítọ́ tí wọ́n dà ń tèmi ń sọ fún yín nìyẹn ẹ ló ní tìrì gbérọ́ dání òtítọ́ ti yín ẹ̀yin là ń tẹ̀lé láti bí ọdún mẹ́ta ẹ jẹ́ ká kọ̀ntínú tiwa kẹ́ gbé òtítọ́ ti yín jáde ẹ rí ti yín gbé jáde sọ́ni tìrì dìyìn lọ́wọ́ mú pé kẹ́ ẹ má ṣiṣẹ́ ni èèyàn tó dé láàrin ọdún kan kí mọ́ tiẹ̀ tí mo ti bì bóyá láàrin oṣù mẹ́fà ń gbà náà lẹ́nu láàrin máàcì sí dìsẹ́mbà ń ló dé tí ìwọ ọdún kan ẹ̀yin tẹ́ ti wà ń bẹ̀ láti bí ọdún tí bàbá yín ti bẹ̀ láti 2020 torí ìwọ 2020 kọ́ ni ìwọ join o sì join láàrin 2021 ni láti bàbá tó ti join láti 2020 2021 náà ni Ìgbòho tó jáde fúlì ìgbà tó jáde gàngán náà ni ìgbà tó lọ sí gàngán náà ló tó di pé gbogbo ayé gbé ẹ̀yin ìyẹn táwọn èèyàn ti mọ̀ tẹ́lẹ̀ kí ló dé tẹ́yìn ò gbé ti yín jáde ẹni rọlẹ̀ nìkan gbé dání ẹ wá nìkan máa àtáàkì tí yín dà ni mò ń bèèrè lọ́wọ́ yín pé tí yín ní kẹ́ ẹ gbé jáde tẹ́ ẹ bá gbé tí yín jáde ẹ pa tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ẹ ló declare bí bàbá náà ló máa declaration ti bàbá dá question ni ẹ bira yín lé orí yín ò pé ni bàbá yín ló máa declare kò dẹ̀ declare ẹlòmíì dẹ̀ declare ẹ wá ń complain lórí tẹlòmíì ẹni fake lẹ́nu yẹn gbé jáde fake declaration ni original ti declaration ti yín dá ṣẹ́yìn ò mọ̀ pé èèyàn ló ń àwọn ọ̀dẹ̀ tó ń gbọ́ yín àwọn òpònú àwọn arìndín amukun mẹ́kọ tí wọ́n ń fetí gbọ́ yín àwọn wèrè tí wọ́n ń gbọ́ yín tí wọ́n question yín tẹ̀ ń deceive èmi mọ̀ pé politician ló wà lábẹ́ yín àwọn tó ń bú mi nítorí jagaban làwọn tó wà lábẹ́ yín àwọn tó ń bú yín nítorí jagaban àwọn ọmọ Yorùbá tí wọ́n ti ya lọ sọ́dọ̀ politician torí pé mò ń sọ̀rọ̀ nípa politician mò ń sọ nípa Tinubu wọn ò dẹ̀ fẹ́ kí n sọ bẹ́ẹ̀ ní pipu wọn ló ti pè mí tí mi expect wọn láwọn tó pera wọn ní Yorùbá àgbààgbà Yorùbá ẹ̀ mọ iye àwọn tó pè mí sínú méjì pé kí n má sọ nípa Tinubu mọ́ tí mo ní ṣe bí Yorùbá ni gbogbo yín gbé dání àwọn ni wọ́n da group wọn síta pé kí wọ́n máa attack mi àwọn náà wà lábẹ́ yín lẹ́fín rọ̀rọ̀ sọ lẹ́fí rò pé léèyàn lẹ́yìn àwọn politician ló wà lẹ́yìn yín àwọn politician to the core àwọn ló wà lẹ́yìn yín léèyàn lẹ́yìn mọ́ torí gbogbo is a politician are you not campaign for politician Èkìtì tẹ́ ẹ̀ ti ń sunkún orí burúkú Àkúrẹ́ tẹ́ ẹ̀ ti ń sunkún olórí burúkú sáwọn dìbò ń bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ni kò ní selection ẹni kò ní selection ṣé wọn dìbò gbogbo yín lẹ sunkún pé bàbá ní kò ní selection ò wáyé ẹ̀ẹ́dẹ̀ apologize lé lórí pé ó máa kẹ́ ẹ̀ tó yí gbàbọ̀ mí pé ó ní bó ṣe jẹ́ ni o kinní kan ni o ẹ wà sojú gbàǹkó lórí burúkú ẹ fẹ́ máa lò gbójú fáwọn èèyàn bí ẹ ń ṣe ara ni ọwọ́ ni kan fi ẹlẹ̀ ta ló dí ẹ̀ mú preamble ló ṣì rí bring it on ẹ bó ṣe ń datọ́ lẹ́nu ẹ bó ṣe ń datọ́ lẹ́nu ẹ bó ṣe ń datọ́ lẹ́nu mi ìfẹ́ gbójú ẹ̀ sórí kámẹ́rà mi ni tẹ́bẹ́ bó ṣe ń datọ́ lẹ́nu ó máa ń datọ́ ó ń fi aṣọ nu ẹnu nù dìdìrín bó ṣe ń datọ́ kò lè sọ̀rọ̀ wákàtí kò ti ń datọ́. báyìí mọ̀ ìgbé ọ̀rọ̀ kúnlẹ̀. gbé jáde. tí mo lè sọ about you. ó yá gbé jáde náà. ó mọ̀. ìgbìmọ̀ kí ni you know nothing about me stupid man you know nothing about me okay. You know nothing about me. I don't have anything hidden. Mi ò mú ẹ rí now. Èmi àti ẹ ò ní nǹkan kan lọ́wọ́. Èmi àti ẹ ò pàdé. Èmi àti ẹ àṣiṣẹ́. Àjọ daṣẹ́ pọ̀. Gbọ́ èmi àti ẹ àdá iṣẹ́ papọ̀. Iṣẹ́ wa ò papọ̀. Yes. O ò ní anything lọ́wọ́ mi. Mi ò dẹ̀ anything lọ́wọ́ ẹ. N tó bá wà ńlẹ̀ ni kó gbé jáde. Àṣírí tó bá wà lọ́wọ́ ẹ tó bá gbé jáde nípa mi ó máa sùn fún ilé àtọ̀nà.
mo ti sọ báyìí mo fẹ́ kó gbé jáde tó o bá gbé àṣírí tó wà lọ́wọ́ ẹ nípa mi jáde ò ní soríire mọ́ láyé má rárá bú o rí ìlú ọ̀ ní kó gbé jáde pẹ̀lú ẹ̀rí dẹ̀ ní kó máa gbé jáde pẹ̀lú ẹ̀rí ni kó máa gbé wá torí ẹ máa ń ra àràbù torí kò sára àbútẹ ìbára ìpele mi máa fi dá padà fún yín bọ̀bẹ́ mi náà ṣe máa ń gbé wá torí ó sọ pé mo fẹ̀sùn kàn ẹ́ pẹ̀lú Sunday Àrọ mo ti mẹ́rin ìdí tí orúkọ ẹ fi jáde nínú prógámù mi nígbà tèmi àti Sunday Àrọ ń sọ̀rọ̀ n tó orúkọ ẹ fi jáde ńbẹ̀ mo ti mú wá mo ti mú jáde ẹ̀rí nù tí wọn náà bá ti ń sọ wàá máa mẹ́rin wá ó yá bring it on. I don't have anything to do with that. Kò kan yé mi, kò kan life mi. Gbogbo èèyàn gbogbo ibi tó wà, ibi tó gbé, kó tó kúrò kó tó ní kó tó gbà bẹ́ẹ̀ pé Egypt ló wà ní tó wá sí. Ó gbogbo ẹ̀ ló yí àwa mọ̀ bó ṣe lọ. Èmi ò wá sí Egypt, mi ò lọ bì kankan láti há anywhere. I go nowhere. Mi ò lè rìnrìn àjò kí n há sórí ìrìn àjò èmi há sórí àwọn tó bá ń tún ẹ̀ ń tí ń bá sọ fún yàn lẹ máa gbọ́ ń tí ń bá sọ fún yín ni that is why tí mi ṣe link secret mi síta ṣé bí n tí ń bá sọ fún yín lẹ máa mọ̀ ó ló há àwọn wo ló ń sọ fún yín gan pé ẹ há èmi há wọn ló há ó há bẹ́ẹ̀ ni òdìdí rẹ̀ ni ó sápò ní Egypt ó lọ sí Turkey ó ti há sí Turkey àwọn wo ló rojọ́ fún ipò há èmi ò há mi há níbì kankan èmi ò rí ìrìn àjò alọ́ọ̀dẹ́ abẹ́rẹ́ tèmi á lọ kọ́nù òkun tó dì mi há síbì kankan mi ò dẹ̀ tọrọ oúnjẹ jẹ ò sílé mi há. má bẹ́ sọ́dọ̀ mi rárá mi ìbà ẹ jẹ́ rí mi ò dẹ̀ tó dé. sọ mi ò há ẹni mo há bí n bá fẹ́ há màá há gbogbo pépàsì mi ni mo ṣẹ̀ gbá ni tí n bá fẹ́ há màá há ó rí wọn ni mọ ya o olórí burúkú làwọn ilé ó rí ní gbogbo òwe mi ní àbó òrí mi ò há níbì kankan mi ò síbi tí mo ti há orí ẹ ti dàrú mi há síbì kankan mi ṣe illegal immigrant kankan mọ́ mi ṣe illegal immigrant so ẹni tó bá jẹ́ illegal ní orílẹ̀-èdè tó bá wà ló máa ń há sí ìrìn àjò mi há sí ìrìn àjò mo lè há sí ìrìn àjò kí n mọ́ dé Nàìjíríà mọ́ fine mo há síbi tí mo lọ torí mi ò lè dé Nàìjíríà bí Sunday Kútọ̀nù náà ṣe há sí Nàìjíríà tó ṣe há sí Kútọ̀nù bí Sunday ṣe há sí Kútọ̀nù lèmi náà há síbi tí mo wà yes torí èmi náà ò lè lọ Nàìjíríà àjọ lè lọ Nàìjíríà ni orí ni mi ò há mo ti sọ fún yín láìmọye ìgbà pé mi ò há ẹ kọ́kọ́ mú yẹn dànù ẹ kọ́kọ́ mú yẹn kúrò ẹni tó bá ń rojọ́ fún yín sórí ẹni tó ń pè yín tẹ́yìn rò pé ó súnmọ́ mi tó ń rojọ́ fún yín ẹran ni n tó ń wá kò rí n tó ń wá lọ́dọ̀ mi ó fẹ́ máa ká fẹ́ra ká máa dóra wa kò rí ó lè máa rojọ́ fún yín bóyá ènìyàn fẹ́ ká máa tàbí ènìyàn ti kọ́ mi rí tó ti tóòsì mi tí mi gbà fún bóyá ènìyàn wá ń bà mí jẹ́ ń bẹ̀ wọ́n tàbí ẹni tó jóbìnrin tó fẹ́ súnmọ́ mi tó fẹ́ ká máa jọ rojọ́ tí ò wá opportunity ó wá ń pè yín bóyá àwọn tí mi gbé kọ́ wọn àwọn náà wọ́n bẹ̀ jẹ́ gbẹ́rì rẹ jáde ó ló ha ọ̀rọ̀ yẹn mo fẹ́ gbọ́ bóyá ká tiẹ̀ mọ̀ sóso bá ti mẹ́rì rẹ̀ wá ìyẹn lóòótọ́ ni orí ẹ̀ yìí ó níbi tí mo gọ sí àdẹ̀mọ̀ bẹ̀ ibo ló gọ sí ibo ló mọ̀ àmọ́ra wa fíkítọ̀ àmọ́ra wa ibi tí ìwọ ló ń ṣe nǹkan bẹ́ẹ̀ mi ṣe nǹkan bẹ́ẹ̀ ẹlẹ́pọ̀n mi ni ẹlẹ́rù mi ni èmi ò ṣe nǹkan kan ibi tó lóun mọ̀ yẹn tó dọ́gbọ́n pretend lámọ́lẹ̀ jẹ́ ká yóò kúkú gbọ́ ibi tó àmọ́ ibi tó gọ sí ìwọ ló wà ń bẹ̀ mi ò sí bẹ̀ ibi tó wí tó ní mo gọ sí wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹbí pàdé ni bí léèrè pé ṣé ayé mi ò ráyè ọmọ mi ló ń gan ọmọ tàwa ni àwa làwa máa fàṣẹ sí kó tó ṣe anything fún ẹ báwo bá fàṣẹ sí kò ní ṣe kankan torí ìyá làwa jẹ́ àwa gangan nìyá mọ̀ kó ìyá mèrè gbóhùn mi o ìyá kéré ọ̀hún pé màgámúlá láṣẹ màgámúlá láṣẹ o lè ní ẹ o fẹ́ ṣẹ̀sìn ni bring it on ọlọ́run bring it on wá tẹ́ lórí ọ̀rọ̀ tí ibi tó olóògọ́ sí yẹn gan sọ̀rọ̀ pọ̀ ti tẹ́
kò dẹ̀ sí tí dáàdì ò ṣe tí dáàdì ò ní sọ fún mọ́mì gbogbo tí dáàdì bá ti ṣe dáàdì ò sọ fún mọ́mì kí dáàdì tó gbọ́ wọlé àwa làwa sàn rẹ̀ pé ó dáa lọ sí eléyìí tá a bá ní kò gbúdọ̀ ṣe kò gbúdọ̀ ṣe wọ́n tó bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ajáwé kò ní jẹ́ ajá egbò kò ní wà àwa làwa máa fàṣẹ sí èmi ló ń sẹ́nu wọ́yọ̀ sí káwọn mi tọ́ èmi ń so oògùn mo sọ fún mi ń so oògùn mi ń tójú bọlé mi ń tójú bọlé ẹ̀yin lẹ́ ń tójú bọlé tẹ́ ń tójú bọlé ara tẹ́ ń so oògùn kẹ́ ẹ fi máa gbowó lọ́wọ́ àwọn ọmọ kiri èmi ń ṣe gbogbo ibi tó gọ sí ni mo mọ̀ sọ fẹ́ kí n bẹ́ẹ̀ lámọ́lẹ̀ ni ìlàmọ́lẹ̀ ya bí wọn náà ṣe ń pẹ́ sọ jẹ́ kájọ máa pẹ́ sọ ìwọ̀n ibi tó gọ sí dájú bẹ́ẹ̀ ọmọ mi ló jẹ́ gbàgbé òṣì na my boy na my pàdí jùjùjù àwọn òkè ṣe òwò ẹ̀yìn lẹ́ ń tójú bọlé ẹran núrú àmọ́ bó ṣe ń lọ ẹ̀ ń ṣe ara ni ẹ̀yin oníbàjẹ́ gbogbo tẹ́ ẹ fọkàn sí náà kò ojú ò gbà bẹ̀ lọ gbogbo bẹ́ẹ̀ ṣe gbìyànjú tó abẹ́rẹ́ tàwa lọ kọ́nù òkú tó di àwọn òjẹ́ ẹ̀ ẹbí wọn léèrè àgùntàn tàwọn òjẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì àtàwọn gan pẹ̀lú àgùntàn wa òjẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì anybody wọn owó wa làwa ná iṣẹ́ ọwọ́ mi ni mò ń jẹ nobody paid me nobody feed me you hear that dídìrín bọ̀bọ̀ yẹn. ẹ̀mọ̀ ẹ̀ lọ́dọ̀ ẹ̀ bọ̀ èyí àyà ti pọ̀. má mẹ́ sọ́mọ̀ pé mo ń sọ́mọ̀ tún sọ mo lè ta prógrámù tó o ti ṣe yàtọ̀ sáwọn ilé ìtẹ́mi òwò ilé ìtẹ́mi fúnra mi wò tó o ti kọ̀ndẹ́mù mi tó dẹ̀ dárúkọ mi lọ́nà àìtọ́ ó wà bẹ́ẹ̀ ó yá mú jáde ọjọ́ tó lọ kọ̀ndẹ́mù mi nítorí ọ̀rọ̀ general Bọ́lárin wá. ó yá ẹyẹ èèyàn mi ẹ̀rí ìtìyẹn náà tún wà ẹ̀rí ìtìyẹn náà tún wà àwọn òní sọ̀rọ̀ ká mọ́ mẹ́rin sí i ó ní mo kọ̀ndẹ́mù lórí ọ̀rọ̀ general Bọ́lárin wá ní ọ̀rọ̀ tẹ́ bá mọ general Bọ́lárin wá tí àwọn DSS gbé TFCC tí wọ́n ló fraud èèyàn tí àwọn ọmọ Yorùbá sẹ̀rẹ̀ sí ní gbọ́rọ̀ rẹ̀ ká tí Sunday Kútọ̀rún ní ó wá gbowó fóun ó wá fi owó bẹ òun ò gbowó yẹn lọ́wọ́ rẹ̀ ó wá gbé owó wá federal government gbowó fún kò gbé owó yẹn fún òun tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bà máà nìyẹn jẹ́ wípé ọ̀dàlẹ̀ ni tó bẹ̀rẹ̀ sí ní frustrate general Bọ́lárin wá nígbà náà wọ́n wá pe ẹlẹ́dẹ̀ ọmọ oníwárápá yẹn ó dàbí pé Táíwò tó wà ní Qatar ó wà nínú ilé agbára Táíwò ló wá pè wọ́n pe ọmọ ẹlẹ́dẹ̀ yẹn tó rẹ́ran tiẹ̀ náà lémi mention lórúkọ wọ olóòórùn yìí torí mo fẹ́ ju ẹ̀sùn queen ni tó pèrè ẹ̀ ní queen dúdú yẹn mo fẹ́ ju ẹ̀sùn wọ́n wọ̀nù ẹ̀ ìyẹn ẹlẹ́dẹ̀ ni kì í ṣe ìwọ Victor kò sí ní táwa ó sọ bí táwọn ò ní lẹ́rìí ẹ̀ lọ́wọ́ àwa ò ní blackmail yín àwa ò ní blaspheme yín àwa máa sọ pẹ̀lẹ́rìí ni àwa dẹ̀ ti mọ̀ torí insinuation wa máa ṣiṣẹ́ connected ni ó yá go on son now wọ́n wá pe bọ̀bọ́ yẹn wọ́n wá sọ fún pé kán gbèjà general Bọ́lárin wá torí òun náà wà láàrin wọn tọ́jọ́ ń ṣe èmi mi ò mọ general láti ìgbà tí wọ́n ti arrest man nìyẹn tó fi wà ní court láti bí January tó ti wà ní court mi ì mọ anything gbogbo wọn dẹ̀ ti gbọ́ pátápátá torí wọ́n jọ ń ṣe ni ọmọ yìí eléyìí tó pè é lọ́mọlúkà yìí gbogbo náà ti mọ̀ nípa pé wọ́n arrest man nìyẹn tẹ́ni ọmọ ológo know nothing about it níwájú ọbọ onímájẹ̀mú Bible mi wà ní wà bí mo bọ̀ mi ò mọ anything nípa bí wọ́n ṣe gbé man nìyẹn nígbà tó wá di July 3rd ni Táíwò pè mí wọ́n gbé no general Bọ́lárin wá ló kọ́ fún mi ní mẹ́sẹ̀gì má nìyẹn bẹ̀rẹ̀ sí ní sunkún pé kí n jọ àwọn ò mọ táwọn gbà lọ́wọ́ àwọn ọmọ Yorùbá tó bá tiẹ̀ jẹ́ pé ṣe ni wọ́n gbé àwọn lásán táwọn tó bá fi àwọn lẹ̀ pẹ̀lú àwọn ìjọba tó gbé wọn ṣùgbọ́n táwọn tí Yorùbá nation yìí ti pọ̀ jù wọ́n tó bẹ̀rẹ̀ sí ní ba orúkọ ń jẹ́ wípé ó lè lòun fọwọ́nẹ̀ lòun ọ̀dàlẹ̀ ní igbá lòun kinní kan lòun wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn káàkiri tọ̀ kagu ọ̀sán má nìyẹn sáàrojọ́ lọ bí ilẹ̀ bí ẹni gbogbo bí ọ̀bẹ ṣe kún bó ṣe pa ibi tán ti ṣiṣẹ́ gbogbo story nípa ikú Abíọ́lá gbogbo many things ni wọ́n lè count sí mi lọ́wọ́ tí mo ní mo fẹ́ bẹ́ nígbà náà àtẹlẹ́ tó súnmọ́ ti Bọ́lá Ahmed Tinubu táwọn kan tó kọ́ mi lé lórí torí mo tún ṣe investigation síwájú lọ́dọ̀ àwọn tó jẹ́ ìjọba kan àwọn alágbára ayé kan tí mo ní láti ṣe investigation lé lórí pé ọ̀rọ̀ ẹ báwo ló ṣe jẹ́ níjọ́ tí wọ́n kọ́ wá bá mi ìfẹ́ ṣiṣẹ́ yẹn toró bá kan wá wọ́n ṣe sọ pé òun má nìyẹn ló pa ọmọ tó kú wọ́n lòun ló pa ọmọ tó kú nínú ensars ìyẹn mi ìrántí orúkọ ọmọ yẹn mọ́ bọ́ọ̀ kan báyìí tán ló kú wọ́n ló yìnbọn pa nínú ensars wọ́n lòun ló pa ìyẹn bí mi nínú torí mo ti ń wá general Bọ́lárin wá tipẹ́ mọ́tò rẹ̀ wà lórí Instagram mi àtòrí page mi tí mo tó nígbà tí mo lè ṣe program tí ní fún lépè tí ma ti ń sọ̀rọ̀ nípa ensars mo máa sọ nípa rẹ̀
ọ̀rọ̀ yẹn wá bí mi nínú mo ní mi ò ní dá sí mo ní mi ò ṣe mo wá bẹ̀rẹ̀ sí ní sunkún ọ̀rọ̀ story táwọn sọ ká mi lára eléyìí tí wọ́n ti ṣe lórí ẹ̀sà tó bí mi nínú mo wá pe dádì mi mo ní bàbá mi mo ní mi ò ní ṣe bàbá náà níbẹ̀ kọ́ nígbà mo sọ fún wọn mo ní láti pe má nìyẹn padà mo wá gbọ́ tẹnu ẹ̀ ó wá fún mi láwọn ẹ̀rí bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nì òun náà tún wá tún fídíò yẹn send sí mi èmi náà wá fi ara balẹ̀ wo fídíò yẹn mo wá rí i pé truly òkè ló yin ìbọn sí kì í ṣe pé ó direct ìbọn yẹn sí àwọn ọmọ yẹn náà kàn ń lẹ igi mọ́ náà kàn ń lẹ pure water mọ́ náà kàn ń bà gíláàsì mọ́tò rẹ̀ jẹ́ nínú fídíò yẹn ni mo fi gbé wá ńgbà tí mò ń ṣe story ẹ̀ tí mò ń ṣe kéèsì ẹ̀ tí mo fi ń fi hàn láti ṣe analysis lé lórí but ìbínú tó wà lára kò jẹ́ kí n wo fídíò yẹn fín láti lẹ̀ torí ibi tí wọ́n kọ́ọ̀tì bẹ́ẹ̀ wọ́n kọ́ọ̀tì gbogbo òun á ṣèdí gbogbo fún fídíò yẹn báwo ni story yẹn ṣe jẹ́ má nìyẹn wá sọ gbogbo ẹ̀ pé kì í tiẹ̀ ṣe pé ìbọn náà fi pa wípé wọ́n lọ níbi palliative ní bọ̀bọ́ yìí ti kú lóòótọ́ wọn pa nígbà tí wọ́n ní bọ̀bọ́ yìí jẹ́ bí nǹkan wọn ní kíní ibi tí wọ́n ti ń kó kíní yẹn gun bọ̀ tó yẹ kọ́lọ́pàá kan gbé ọmọ yẹn lọ sí hospital straight àwọn ṣé last man ni wọ́n àbáwọn wo àwọn tó ṣàwà ní kí àwọn kíní yẹn gbà yẹn wọ́n ló yẹ kán gbé ọmọ yẹn lọ sí hospital kíákíá bọ̀ wọ́n fi sílẹ̀ wọ́n wá jù sẹ́yìn pọnpọ́n títí ẹ̀jẹ̀ fi waste lára ọmọ yẹn tó fi kú wọ́n fi sílẹ̀ síbẹ̀ ni tọmọ yẹn fi kú báwọn gò tiẹ̀ sílé wọ́n sàsọ story yẹn later ni wọ́n wá pé làwọn àti Táíwò wá pè mí náà sọ̀rọ̀ wọ́n wá bẹ̀ mí pé kí n jọ ok mo wá ní màá fi ẹ̀mí darí ẹ̀ mo wá fi ẹ̀mí darí ọ̀rọ̀ yẹn mo wá gba kéèsì yẹn nígbà tí mo ti ń ṣe kéèsì yẹn lọ sí episode 5 mo rí i pé gbogbo Yorùbá ò dá sí mo dẹ̀ ń gbọ́ story pé máàní ìyá àwọn ọmọ Yorùbá ti lọ ṣe meeting nínú ilé ẹ̀ wọ́n sẹ́ndì gbogbo fídíò tí wọ́n fi lọ sínú ilé wọn lọ ṣe meeting gbogbo bí gbogbo ifo àwọn ọmọ lẹ́yìn gbogbo bí gbogbo ṣe ń jẹun tán ti yànnàyànnà bẹ́ẹ̀ láwọn tí wọ́n láwọn já àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kì í ṣe pé àwọn tó wà nílé àwọn tíìmù tiẹ̀ tó ń sọ pé àwọn Ìgbòho làwọn tí gbogbo máa Ìgbòho ò ṣe nǹkan báyìí fáwọn torí pé wọ́n róúnjẹ wọ́n rí wáìnì wọ́n bẹ̀rẹ̀ sí ní kábòròbòrò gbogbo ẹ̀ pátá ni mo rí nínú fídíò yẹn apá mi wá jábọ́ mo wá wò pé bọ̀tì kò yẹ kí Yorùbá máa bàyàn jẹ́ báyìí ibẹ̀ ni ọ̀rọ̀ ti Ìgbòho ti jáde ẹni tó lọ gbowó fún Ìgbòho ní Kútọ́nù talent tó rojọ́ ẹ̀ fún yín báwo lẹ ṣe mọ̀ pé ó lọ gbowó fún wọn talent tó sọ fún yín gan pé má ní wá sí Kútọ́nù ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní wá ìdí wọ́n wá láwọn nìkan kọ́ làwọn lọ sí Kútọ́nù àwọn àti ẹnìkan ased náà jọ lọ wọ́n wá gbẹ́ nìyẹn sórí kọ́ọ̀ mo wá fi orúkọ Ọlọ́run bẹ̀ nìyẹn mo ní kò jọ ṣé lóòótọ́ ni General Bọ́lá nígbà tí General Bọ́lá rìn wò sí bẹ́ẹ̀ mọ́ mo ní láti pe ẹnìyẹn lẹ́yìn jọ ṣé lóòtítọ́ mo forúkọ ọmọ rẹ̀ kọ lọ́rùn APC member lẹni tí mò ń sọ ẹ̀ to the call but ọ̀rẹ́ ni wọ́n jọ wá síbẹ̀ ni ó ní kí n jọ ó ní lóòtítọ́ General ò gbowó lọ bẹ̀ ó ní kódà General ló mú $100 nínú àpò rẹ̀ ó fún Sunday Igboho ní $100 nígbà tó sọ̀rọ̀ tán ọ̀rọ̀ tó dẹ̀ sọ kì í ṣe pé ó lọ bẹ́ẹ̀ kì í ṣe pé ó lọ bá àwọn kan ni wọ́n pè é wọ́n ní ìyàwó ẹ̀ níbi tí àbúrò ìyàwó ẹ̀ ti ń tajà lóṣogbo àwọn yẹn ni wọ́n pè torí pé wọ́n mọ̀ pé General Bọ́lá wá súnmọ́ bàbá Ọbásanjọ́ pé kó jọ kó lọ síbẹ̀ even Balógun bí ṣé Balógun lẹ́nìyẹn ẹnì náà tó ṣẹlẹ́rìí lérí ọ̀rọ̀ yẹn orí mo gbé wọn pẹ̀lú ẹ̀rí wá sí gbangba ni pé mo fẹ́ kẹ́ wá sí ẹ̀rí sí ọ̀rọ̀ rẹ̀ ṣé lóòótọ́ ló gbé owó lọ́bẹ̀ bodi Sunday ti rí owó tó fi ní wọ́n gbowó wá báwọn tó fi ń rojọ́ yẹn fún àwọn èèyàn ọ̀rọ̀ yìí làwọn èèyàn mú mẹ́nu tí má ní fi sọ gbogbo ìlọ́tọ̀ fọ̀rọ̀ tá a bẹ́ngbà náà ìjọ yẹn ni wọ́n sọ fún mi ní kí lẹ ṣe fáwọn ọmọ Yorùbá wọ́n dẹ̀ sọ pé ẹ ṣe mítìn wọ́n ní ìgbà yẹn ló wá sọ fún mi pé òun ti kọ́kọ́ pé èmi nìkan kọ́ lòun kọ́kọ́ pé kó báwọn èèyàn náà sọ̀rọ̀ àwọn Táíwò nǹkan ó wá ní àwọn Táíwò ti pè èèyàn kan wípé bọ̀bọ̀ yẹn ìyẹn ẹlẹ́dẹ̀ yẹn pé òun náà ti kọ́kọ́ pè tí wọ́n gbé sórí kọ́ tí wọ́n sọ fún pé kí wọ́n help wọn láti bá wọn gbé ọ̀rọ̀ yẹn síta wọ́n nígbà tó máa dáhùn pé àwọn wá sọ pé àwọn náà tiẹ̀ fẹ́ pé Tẹ́ni ọmọ ológo Olúwa ní Tẹ́ni ọmọ ológo ẹni táwọn ò recognize àwọn ò mọ recognize yẹn nínú Yorùbá nation tí n bá parọ́ mọ́ kí ṣẹ̀dá ìwà ṣèdájọ́ fún mi n tí wọ́n sọ fún mi nìyẹn pé sì tó fọ̀ fún àwọn nìyẹn ìyẹn ẹlẹ́dẹ̀ ẹ̀gọ́ oníwárapá tó máa ń gbìn yẹn èsì tẹ́ ẹ sọ ṣé mo fẹ́ parọ́ mọ́ yín ni n tí mo gbọ́ nìyẹn bí kò sọ pé Tẹ́ni wo ẹ̀yẹn tẹ́yìn ò recognize nínú Yorùbá ọ̀rọ̀ yẹn bí mi nítorí èmi àti Àrólé máa ń sọ̀rọ̀ dáadáa ìyẹn Àrólé tẹ́ntẹ́n kó bọ́tà tẹ́ ẹ bá ti fẹ́ báyàn jẹ́
torí pé ẹnìyàn ò bá ti ṣe nǹkan sádọ̀ yín. I did nothing about you. I did nothing to you guys. You just attacking me. Mi ò ṣẹ̀yìn, mi ò ṣe nǹkan kan fún yín náà. Torí pé mi ò belong ni lẹ fi ń attack me back to back. Because I'm not belonging into your cankles. That is why you are attacking me. Mi ò ṣe kankan nu yín. Ó ní òru àti àsìkò tí mo fi máa ń bàrò léṣe. Tí màá fi time mi sílẹ̀ ńgbà mi. Tí màá fi bá yín ṣe. Gbogbo yín lẹ ṣe òṣì. Tí n bá rí nǹkan tó fẹ́ dí péjì yín lọ́wọ́, èmi tẹ́ni ni máa là mọ́ pé báyìí ọ̀nà báyìí ni kò gbé gbà. Gbogbo yín lẹ dọ̀tá, mi ò ṣẹ̀yìn torí pé mi ò belong sí campus yín. Ẹ mú ọ̀rọ̀ kan jáde báyìí pé ni mo ṣe nípa yín. Tán bá rojọ́ rẹ fún mi, màá sọ fún mo ti gbèjẹ́ láìmọye bíbà. I called her. I called him. Mo ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún pé ọmọ yìí sọ nǹkan báyìí. Ibẹ̀ ni mo ti ń sọ̀rọ̀ wípé boy yẹn mo ló sọ nǹkan báyìí. Mo ní kí ló dé tí gbogbo yín tẹ́ ẹ pera ní Yorùbá tẹ́ ẹ lè gbèjà man yìí. Ṣé wọn ò mú dọ́dọ̀ yín ni? So fẹ́ gbọ́ mi, I don't need to hide anything. N tó mú ọ̀rọ̀ ẹ wá ni mo fẹ́ sọ fún ẹ lẹ́nu. Àrólé 10 ló sọ̀rọ̀ yẹn fún mi. Mo sọ ní gbangba. Yes, I don't need to blackmail you, to lie against you. I know what I'm saying. Tó bá ní bẹ́ẹ̀ kó máa gbé proof ẹ̀ jáde. Yes, kí ni mo fẹ́ sọ nípa ẹ̀ta ní ẹ́? Ta ló ń gbọ́ ẹ nínú ayé? Ta ń mú ẹ nínú ayé? Ta lórí ẹ sólówó ni ẹ ṣe Dangote ọmọ Dangote ní ẹ ni tí mo ṣe fẹ́ máa purọ́ mọ́ ẹ? Jọ tí mo bá purọ́ mọ́ ẹ, kí ni mo fẹ́ gènì nínú ẹ? Mo ní láti pè wọ́n pé kí ló dé tí wọ́n dá sọ̀rọ̀ ẹ̀? Torí èmi ò sí nínú gúrùpù yín mọ́. Àwọn náà wá lẹ́nìkan tiẹ̀ ti pé ẹnìkan pé wọ́n ti mú ọ̀rọ̀ yẹn wá bẹ̀ wọ́n share fídíò tí General Bọ́lárìn wá ṣe síbẹ̀. Wọ́n wá ní Ọmọlúkà ló wá sọ̀rọ̀ ní abẹ́ ẹ̀. Àwọn ẹ̀yin kì í ṣe wọ́n nìkan wọ́n lè sọ̀rọ̀ sábẹ́ ẹ̀ bọ̀ tó ń dárúkọ ẹ̀. Èmi mo threaten ẹ̀ mo force ẹ̀ pé ta ló sọ̀rọ̀. Ó dà wípé General Bọ́lárìn wá yẹn wípé kán fi ilẹ̀ dàrẹ́ nǹkan kan ti dà wọ́n papọ̀ rí pé o kán má dà lóhùn kán má dà sí. So mo blackmail ẹnu 10 ló sọ bẹ́ẹ̀. Mo mọ̀ tó bá ń wò mí mi ò ní purọ́ mọ́ ẹ búra tó o bá sọ bẹ́ẹ̀ ní kó o lọ bá tí mo fi ní wáì tó fi jẹ́ bẹ́ẹ̀ ńgbà tó sọ pé ẹ mọ́ra pé nǹkan ti pa yín pọ̀ rí mọ́ pé kí ló pa yín pọ̀ kí ló dà yín papọ̀ ṣé ẹ ti ríra rí ni wípé kọ́mọ̀dé nìyẹn ló ẹni tó yẹ pé Ìgbòho àwọn náà ràn yàn lọ sí Kútọ́nù pé ràn yàn lọ sọ́dọ̀ Kútọ̀dọ̀ Gbòho ní Kútọ́nù ó sọ̀rọ̀ yẹn pé wọ́n pé nǹkan tí wọ́n sọ sábẹ́ kọ́mẹ́ǹtì yẹn tí ò jẹ́ káwọn dá sí nìyẹn pé gbogbo àwọn fẹ́ sọ̀rọ̀ tẹ́ táwọn kan fẹ́ dá sí àti Fàtẹ́ Ògúnríbidó dá ìpá àwọn méjèèjì yẹn dá ìpé mo gbọ́ pọ́n sọ pé ẹ̀yin méjèèjì lẹ takò ọ̀rọ̀ yẹn nínú group kò rí kọ́sì àwọn nǹkan náà sẹ́ndẹ̀ síbẹ̀ pé àwọn nǹkan sẹ́ndẹ̀ pé kán fight fún yín pé ìwọ o wà lára àwọn tó sọ̀rọ̀ ńbẹ̀ ṣé mo wà ńbẹ̀ ni béèyàn bá sọ̀rọ̀ fún mi màá ló sọ̀rọ̀ fún mi bọ̀bọ̀ tí rí pé ẹ ti fẹ́ attack mi toró wà ńbẹ̀ ó yẹ kó sọ pé òun mọ̀ sùúrù ọjọ́ báyìí o nígbà tí mo wá bá tí mo ń bú àwọn o pé gbogbo yín o kódà mo sọ̀rọ̀ tí ọmọ òṣì yẹn sọ mo ní ṣe bínú mítìn yín lẹ ti ń sọ pé ẹ má máa attack mi òun ló sọ fún mi nígbà yẹn pé mo ní gbogbo tó bá mo bá mọ̀ nípa yín ni mo máa sọ òun ló sọ fún mi pé kí n má sọ pé torí ẹ ti plan pé torí tí mo pé n bá ṣe sọ̀kan wọ́n máa attack mi ni pé kí n má wulẹ̀ sọ anything mọ́ pé kí n má sọ anything pé tí n bá ti sọ anything pé wọ́n máa nígbà tí èèyàn bá pa ọ̀rọ̀ yẹn léwe mo wá rí i pé so ẹ̀ ń ṣe meeting lé mi lórí mo wá sọ fóun náà pé kó jáde kó ṣe show fún mi nígbà náà àwọn òun ò lè ṣe show fún ìyá o because tí nǹkan bá ń dùn wọ́n á máa pè yín ní ìyá ìjọ tán bá fẹ́ báyé yín jẹ́ ìjọ ẹlẹ́ẹ̀dẹ́ nílẹ̀ ẹni tí ẹ̀ bá wọ́ nílẹ̀ tó bá fẹ́ wọ́ yín nílẹ̀ torí mo pọ́n lé gidi n tí mo bá gbọ́dẹ̀ ni màá sọ òun ló sọ̀rọ̀ yẹn pé n tẹ́ ẹ sọ nínú meeting tó jẹ́ kí n mention orúkọ ẹ̀ lórí nínú kínní mo ní láti mo pe General Bọ́lárìn wé again láti béèrè lọ́wọ́ ẹ̀ pé njó mọ Ọmọlúkà rí ó lóun ò mẹ́ntí ń jẹ́ bẹ́ẹ̀ má nìyí èpè ó lẹ́ẹ̀kì èpè ó kí èpè mọ́lẹ̀ ní gbùrú lẹ́ẹ̀kan náà ó bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ èpè burúkú ó lóun ò mọ kankan ó lóun ò mẹ́ntí ń jẹ́ Ọmọlúkà mo ní mo gbọ́ pọ́n ní ẹjọ́ ẹ mọ́ra nǹkan ó ṣépè ní pé òun ò rí mo ní sókè só wá sí ilé yín níjọ́ tí gbogbo ń wá ṣe mítìn nílé yín ni má nìyí nínú má nìyẹn nínú ó ní kò wá sínú ilé orí ń bọ̀ ó ní kò wá sínú ilé orí ó ní kò wá sí ọ̀dọ̀ orí ó ní mo ní sọ wà ń bẹ̀ ní ó lóun ò dá Ọmọlúkà mọ̀ ṣé ẹ̀mẹ́ tí ń dán Ọmọlúkà ó lóun ò tiẹ̀ dá mọ̀ ókè àwọn wo ló wà ń bẹ̀ ó lóun ò recognize wọn pé bàbá kan ní Balógun
mi tiẹ̀ mọ̀ bóyá mi mọ̀ bí bàbá yẹn ṣe rí nọ́mbà mi tí bàbá yẹn náà fi call mi a sọ a lot of ọ̀rọ̀ mo wá bi bàbá yẹn léèrè pé ṣé lóòótọ́ ọmọ lúkà só mọ̀ nípa só wá sí ilé wọn jọ tí gbogbo yín lọ bẹ̀ àbó wà lórí call wọ́n wá lọ́mọ lúkà wà lórí call conference call tí gbogbo wọn jọ ṣe ojú dédé abọ́láàdìwọ̀ èmi nìkan kọ́ ni mo wà lórí fóònù jọ yẹn kó tó di pọ́n sẹ́ńtẹ́ǹsì wọn torí fóònù ṣì wà lọ́wọ́ wọn gbà yẹn wọ́n láwọn nìkan kọ́ wọ́n wá lọ́mọ lúkà wà ń bẹ̀ ó lóun ò mọ̀ ó lóun ò dẹ́ nìkan kan mọ̀ òun kàn rojọ́ tí ó kàn sọ̀rọ̀ tiẹ̀ lọ ni. mo ní sí nǹkan tẹ wá dàpọ̀ nìyẹn ṣé ẹjọ́ paṣẹ́ pọ̀ ni ó lóun ò gbà nǹkan kan lọ́wọ́ ẹ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá ni Mr. Balógun sọ láàrin yín n tún jẹ́ kí n mention orúkọ ẹ̀ níjọ́ yẹn ni lórí ọ̀rọ̀ Bọ́lárìn wá nìyẹn ṣó kó tún má nà dá proof wá kó tún mú mi wá kí n tún fi challenge kí n tún yí ẹ lulẹ̀ níjọ́ tí wọ́n kọ́kọ́ pè ẹ́ tán ni mò ń bú bàbá ó jáde ó ṣe show fún mi ó ti kọ́kọ́ bú mi tẹ́rúnlé àgbàdùnlé ó ẹ̀ṣẹ̀ wá lọ pé èèyàn kan instead tó ní nọ́mbà mi lọ́wọ́ tó yẹ kó pè mí direct ó wá lọ pé ẹni yẹn orí fóònù ló wà tẹ́nìyàn náà fi pè mí mo dẹ̀ sọ a lot of ọ̀rọ̀ ó dẹ̀ ní ṣé báwọn ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ni a jẹ́ pé mi ò jẹ̀bi wọn pé wọ́n pè ẹ́ ni àwọn ìyá ẹ̀ kan lamẹ́ríkà bíi kan bíi London ni ó ní wọ́n pè ẹ́ pé kó o ṣe show fún mi ó mà ti kọ́kọ́ bú mi ó ti kọ́kọ́ sọ̀rọ̀ ńta kó o tó wá pè o sì wá wò pé kó o pé mi ò jẹ̀bi mo dẹ̀ sọ pé nǹkan báyìí ni mo sọ nínú ọ̀rọ̀ yẹn pé mi ò bú bàbá nínú ọ̀rọ̀ mi ọ̀rọ̀ tí mo sọ ní March 7 tí mo sọ nípa pé kí bàbá wá ilẹ̀ pé kí wọ́n ra farm kan ṣe gbogbo ẹ̀ ìwọ náà ti bá wọn sọ̀rọ̀ láìmọye ìgbà pé bàbá ò gbégbèsè àbó ò sọ bẹ́ẹ̀ ní orí kọ́ńjọ́ náà I'm not the only one person tí mo wà lórí kọ́ ẹni tó mọ̀ tí mo mọ̀ yes n lo kọ́ instead of me instead tó yẹ kẹ́ ẹ fi pè mí ẹ máa lọ pe ẹni tó súnmọ́ mi ẹ lọ máa rojọ́ mi fẹ́ni tó súnmọ́ mi ṣé wò ní nọ́mbà mi lọ́wọ́ direct àbá àjọ wà nínú group kan náà gbogbo àjọ wà nínú presenter group ni tó yẹ kó call mi direct òun lọ pé ẹni tí ò sí nínú Yorùbá Nation torí pé ó fẹ́ lọ fẹ́ jọ̀sùn torí pé ó wà lórí kọ́ńjọ́ tó wá bẹ́ẹ̀ ó dẹ̀ ń kí mi lójú ẹ tó fi mọ̀ pé mi ló wà lórí fóònù èmi mo wà lórí fóònù ẹ̀ ṣé bí n tó fi lọ bá ẹnu láti máa fẹjọ́ mi sùn kí ni rísì tó fi lọ fẹjọ́ mi sùn tó fi lè pè mí direct tó fi rojọ́ mi kiri níṣẹ́ tó yẹ kó fi wá bá mi ọwọ́ fẹ́ mú rọ́ nísìn ọwọ́ ń lọ́rọ́ mọ́rọ́ wèrè lọ́rùn ó ń lọ wèrè mọ́rọ́ ó fẹ́ gbé jàsà mọ́ lájọ ọwọ́ ń lọ wèrè mọ́rọ́ lẹ́rùn bring it on ayé ò ní dáa fún ẹ tí ẹ máa yẹ ni ó máa dolófò bó ṣe ní òfò náà ó máa dolófò láyé ìwọ àtẹ̀yìn tẹ́jọ́ ń ṣe mítí ìbànújẹ́ lórí mi ìbànújẹ́ ò ní tán nínú ilé yín mo mọ̀ pé ẹ̀yin lẹ wà nídìí ogun ṣùgbọ́n ẹ pé bíríkótó ó di Jẹ́ríkò níyín màá hó kú lórí ọ̀rọ̀ yín màá borí yín mo mọ̀ pé mi á borí ìṣòro dandan ni kò sí bóògùn ti lè le tó ó ń sọmọ lóòkù bẹ́ẹ̀ ni màá borí ìṣòro mo mọ̀ pé ẹ pọ̀ jù mí lọ ṣùgbọ́n gbogbo ọ̀run jù yín lọ mo mọ̀ pé ẹ̀ ń ṣe mí sí yín lórí mi ní gbogbo ìgbà ẹ̀yin lẹ wà ní díẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí ní rìpọ́ọ̀tì gbogbo péjì mi tẹ́lẹ̀ ẹ̀fẹ́ kan gbóyin mọ́ Victor tó bá mọ̀ nípa ẹ̀ gbogbo ọmọ tó bí nínú ilé ayé rẹ ò ní jèrè wọn ẹ̀ ní gbóyin láyé àfi tí wọn náà bá jáwọ́ torí mi ò dá sí ọ n ò mú ẹ rí stay away from me gbogbo yín ẹ bring it on bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ni mo sọ gbogbo yín pátá tẹ́ ń pé bíríkótó lórí mi tẹ́ ń dìtẹ̀ lórí mi tẹ́ ń gbógun tì mí torí ẹ̀ rí bí kí n gbèjà Sàámú Alájọ torí pé bí ò gbèjà ẹ mọ̀ pé òótọ́ ni mo sọ níjọ́ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ Gbẹ̀dú ló kọ́ pè mí tí mo kọ́ sọ̀rọ̀ lórí Sàámú Alájọ Gbẹ̀dú ló kọ́ pè mí mo dẹ̀ tẹnu bọ̀rọ̀ táwọn náà padà sọ̀rọ̀ jáde lórí show wọn ṣé mo purọ́ ni ní tí mo dẹ̀ tó fi lè mention orúkọ ẹ ní ọ̀rọ̀ ìgbà tí wọ́n ń bú Sammy tí wọ́n bẹ̀rẹ̀ sí ní àtáàkì Sammy tí wọ́n fi bọ̀bọ́ yẹn ṣẹlẹ́yà mo ní pẹ̀lú gbogbo bó ṣe ṣe fún gbogbo yín tó kí ni gbogbo yín ò jáde àbí kò ì fún ẹ lówó gbogbo yín bó ṣe àtáàkì bọ̀bọ́ yẹn tó alátẹnujọ lè níyín kò ní nǹkan tí bọ̀bọ́ yẹn ṣe fún gbogbo yín ìwọ yìí explain you ó ní nǹkan tó ṣe fún ẹ bring it on I will best speaker máa finish ẹ sórí social media ẹ rò pé ó ń ṣe èrè ṣé ọmọ ṣépè fún ẹ ṣá
wọn mọ bá mi tẹ wèrè mẹ́bà fún ẹ mo rò parẹ́ òyà èmi ló fẹ́ máa ṣẹnu wọ́yọ̀wọ́yọ̀ sí ó mọ àwọn tó fẹ́ máa bá sọ̀rọ̀ ni àwọn máa wẹ̀ sí lógo ìwọ olè 419 ọ̀gbágbá ìwọ ọ̀gbágbá yìí bí bọ̀bọ̀ yẹn tó bá pe bọ̀bọ̀ yẹn nísìnyí ó kéré jù owó tó máa fún ẹ jù lẹ́ẹ̀kan ṣoṣo ó máa tó 500 ó kéré jù láyé bóyá 200 láì mọ iye owó tó ti generate jáde lọ́wọ́ bọ̀bọ̀ yìí igi lẹ́yìn ọgbà tiẹ̀ náà ni bọ̀bọ̀ yìí ìgbà tó ń fi ṣẹlẹ̀ yà ń ta ṣé kankan nu yín sọ̀rọ̀ ni àbí mo jẹ lábẹ́ yín gbogbo yín tó yẹ kẹ́ ẹ gbèjà rẹ̀ gbogbo yín tó yẹ kẹ́ ẹ ṣàánú ẹ èmi tí ò jẹ lábẹ́ tí ń jẹnu owó ẹ ẹ̀yin ni mo wá jáde pé bọ̀bọ̀ yìí mo mọ ohun tó ṣe fún gbogbo yín torí pé mo tún gbèjà rẹ̀ yẹn ó mọ̀ ní gbólóhùn tó mọ̀ pèlédè fóun náà wípé àwọn tó ń gbèjà rẹ̀ yẹn kinní kan ni ìkà ni ẹ́ Victor ìkà ni ẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fojú bọ̀bọ̀ yẹn ráre tó tẹ́ ẹ fojú ẹ̀ gúngi èèyàn kan wá jáde pé kó jàgbà lọ́wọ́ ìyẹn mì pé gbogbo yín jọ mọ̀ ń pa bí èyí wèrè tó wà ní Jámánì yẹn ṣe ń sọ̀rọ̀ sí gbogbo yín àjọ ọmọ yín ni olórí burúkú tó wà ní Jámánì yẹn ṣe ń sọ̀rọ̀ wọ́n ní ìwọ náà ń sọ̀rọ̀ ìwọ olóòórùn onídọ̀tí aṣẹ́wó yìí ajá dìdìrín dínróbó ta ni wọ́n tiẹ̀ olóòórùn nìwọ náà ìwọ tó yẹ pé pátá ẹ̀ gan ó rò pé kéèyàn wà ní Yúróòpù ń lèèyàn fi ń ṣe ilé ayé ni orí ẹ̀ burú gan tiẹ̀ orí tiẹ̀ burú bí egun tí ń léwèrè ó lè ọ́ fún gbogbo yín náà alátẹnujẹ ní ẹ̀ náà torí pé wọ́n ti dú ẹ lẹ́ẹ̀kan péré nǹkan àlejò Sunday Igboho nǹkan àlejò ní ẹ̀ náà ṣé bí olóṣù rẹ̀ ló jẹ́ nǹkan àlejò ló jẹ́ sí náà ṣé bí Los Angeles pé bóyá nǹkan wà láàrin mi àti Sàámú Alájọ mi ò rí Sàámú Alájọ rí nǹkan kò pè mí àti ẹ̀pọ̀ rí ṣé bí bó ṣe ń sọ náà nìyẹn ìpè bóyá èmi àti ẹ̀ ń fẹ́ra wa àbó òṣì èrè ni gbogbo yín ya wèrè papọ̀ ni àbí wọ́n bá mi ṣépè fún gbogbo yín ni èmi jó lóso bíi ti yín ni sẹ́mi jó lóorùn ni omi jó nídọ̀tí ni màá lọ́kọ nínú ilé màá máa fẹ́ ẹni nǹkan dàbí kí n máa fọwọ́ lọ lára that means you are not a responsible woman if you are a responsible woman o ò ní máa sọ pé kó máa fọwọ́ ná ọkọ ọlọ́kọ lára tó dẹ̀ lọ́kọ tọkọ wà nínú ilé ẹ because dọ̀mí ló gbé sínú ilé dọ̀mí màgámú lálásẹ ẹ pọ̀ ẹ tó nǹkan kan máa fún gbogbo yín ráǹdì máa fún yín ráǹdì ni ṣùgbọ́n tẹ́ ẹ̀ ṣe ni pé ẹ kọ́kọ́ àtàkì ẹ̀ so that wọ́n ní gbọ́ ìwọ̀nba tó bá gbọ́ yẹn ó máa go viral káàkiri orí yín burú èmi ò purọ́ mọ́ ẹ̀ náà n tó ṣe ni mo sọ yẹn kó wá proof ẹ̀ ẹni tó sọ̀rọ̀ ni mo sọ kó wá pọ́ta kó lóhùn sọ bẹ́ẹ̀ fún mi ṣùgbọ́n tó bá ti sọ bẹ́ẹ̀ máa gbẹ́rì ẹ̀ jáde máa dẹ̀ kó fi ọmọ rẹ̀ búra tó bá ti torí pé òun náà ti ń make owó lórí YouTube mọ́ gbàgbé pé mi tẹ́ni ọmọ ológo ni mo já ẹ̀ sí torí gbogbo àwọn tó gbé fún àwọn tó ń tẹ̀lé lẹ́yìn kò sí kankan nu wọn tó fi ọ̀nà hàn ẹ́ kì í ṣe èmi ló yẹ kó fi promote YouTube mi YouTube ẹ̀ yẹn kì í ṣe èmi tó ní iye òru àtọ̀sán tí mo fi ń bẹ́ẹ̀ dààmú lé lórí kì í ṣe èmi ló yẹ kó fi tó fi sọ pé ó fẹ́ fi make owó kó fẹ́ fi borúkọ mi jẹ́ you shared it to me about this stupid boy wọ́n pè ní Victor yìí n tó sọ́njọ́ yẹn nìyẹn pé wọ́n ti gbọ́rọ̀ rẹ̀ wá n báyìí dẹ̀ ló sọ nínú gúrùpù yín tó sọ́njọ́ náà pé credibody má dà sí ṣé mo purọ́ mọ́ ẹni n tó sọ nìyẹn ẹni tó sọ̀rọ̀ nìyẹn ló jẹ́ kí n mention orúkọ ẹ̀ who are you ta ni ẹ tí mo máa mention orúkọ ẹ̀ wọ́n forúkọ ẹ̀ jáwó ni àbórúkọ ẹ̀ jáwó orúkọ ẹ̀ ò jáwó níbi kankan náà torí yóò mọ̀ ẹ́ wọ́n mọ̀ ẹ́ ẹ̀yin lẹ̀ máa ń forúkọ mi jáwó náà torí ẹ máa fẹ́ bú mi torí ọmọ ológo ni mí ọmọ ológo tó gba àsìkì ẹ̀yin lẹ̀ máa dolófo ẹ̀yin lolófo náà torí ẹ̀yin lẹ̀ ń rò ògológo ẹ̀yin lẹ̀ ń jógológo ẹ̀yin lẹ̀ ń di ògológo mọ́lẹ̀ ìwọ tó fẹ́ dìde tẹ̀ ń dénà ògológo ẹ̀dẹ̀ lẹ́ fẹ́ gba òmìnira ẹ fẹ́ gba Yorùbá nation ẹ fẹ́ gba àwọn èèyàn kúrò ẹ̀yin olè 419 tẹ̀ ń jànú ẹ̀ má fi mí kọ́rọ̀ sọ o ṣùgbọ́n má fi mí n tó fa sábàbí n tí mo fi mention orúkọ ẹ̀ nìyẹn kò sí ìtẹ́ ìfẹ́ sọ tí mi ní clear rẹ̀ kò sọ̀rọ̀ tí mo gbọ́ báyìí kódé ilé tí mi ò bá ní proof ẹ̀ lọ́wọ́ màá dárúkọ ẹni tó sọ fún mi ẹ̀hún ni kẹ́ wá lọ bá màá máa dárúkọ ẹ̀ ẹ̀rí nìyẹn tí mo bá ní lọ́wọ́ tí mi fẹ́ gbé proof ẹ̀ jíta màá ní kó lọ bá màá máa dárúkọ ẹ̀ nìyẹn that is Tenny ọmọ ológo for you I'm not here to blackmail anybody to defame anybody mi ò ṣe n tó jẹ́ káwọn orúkọ ẹ̀ jáde lọ́dọ̀ mi nìyẹn pé kí ló dé tí gbogbo yín tẹ́ ẹ̀ lè gbèjà bọ̀ bẹ́ẹ̀ nígbà tí gẹ́ yìí ń pè lájá tó ń pè lẹ́ran tí màá nìyí dẹ̀ ń sunkún táànú ẹ̀ ń ṣe mí tóun rẹ̀ ń gbọ̀n nígbà tí wọ́n fi ayé hàn tán gbé sí orí social media ọmọ ọlọ́mọ tó ra ń ṣiṣẹ́ jẹ́jẹ́ mọ́tò ṣé kò fún ẹ ní mọ́tò ṣé kò fún ẹ lówó ṣó gbèjà rẹ̀ ni
gbà tí wọ́n yẹ̀yẹ́ ń ta Sàámú lẹ close mọ́ so bú Sàámú ni so disrespect Sàámú ni ó pọ́n Sàámú lé ṣùgbọ́n Sàámú wọ nílò gbèsè rẹ fa ẹran tó wà ní Germany pé kàn máa pè lájá ẹni tó ṣe yín lóore kẹ́ẹ̀tì ẹ̀kọ́ ṣọ̀nà ẹ̀ pé mọ̀ sọ bá mọ́ ẹni yóò kì í ṣerú èèyàn bẹ́ẹ̀ yẹn gbogbo yín dákẹ́ ẹni tó wá ń pè pé ṣáwọn tó ń gbèjẹ ìyẹn mi pé mi tí mo gbèjà rẹ̀ yẹn tó ń bú mi lẹ́yìn tẹ́ ẹ jẹ nínú oògùn rẹ̀ tẹ́ ẹ tara rẹ̀ kọ́lé tẹ́ ẹ tara rẹ̀ ra mọ́tò tẹ́ ẹ tara rẹ̀ tọ́mọ léèwé tó níye nǹkan tẹ́ ń jẹ́ lẹ́ni àtara rẹ̀ ní tẹ́ ẹ bá pè lẹ́sẹ̀kẹsẹ̀ adáyín lò tẹ́ ẹ máa sa àgùn burúkú sí ó níye oògùn tẹ́ ẹ ń sa tẹ́ ẹ fi ń gba nǹkan lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ṣe fraud wọn gbogbo ẹ̀ ló ní proof bring it on. tó rò pé tó bá ṣe tó o lè pọn ọmọ lúkà wá ti sẹ́nu sójà kí sójà pa. èmi àti ẹsẹ̀nu sójà yóò bá yéèyàn jẹ́ ní ibà yéèyàn ẹ̀yin ni blackmail ẹ̀yin lè má bá yéèyàn. ọkọ̀ sójà lèmi náà yàtọ̀ sí yèmí fúnra mi gan mo gbọ́n fífẹ́ mo gbọ́n nínú mo gbọ́n lóde ni tẹ́ni ọmọ ológun owó tó mi yìí yọ gínígíní ọlọ́kìnní tèmi kì í ṣe tó tó ẹnu ni mo bá fẹ́ wọ́n kọ́ mi mo gbẹ́kọ̀ọ́ ni tẹ́ni ọmọ ológun ni mo ṣe ń bọ̀wọ̀ fún gbogbo everybody àti tó tó mi àti tí ò tó mi. ẹlẹ́nu gbẹ̀ngbẹ̀. wọ́n kọ́ mi mo gbọ́ ẹ̀kọ́ mi ò jọ ẹ̀yin. because o lè ní tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀gbẹ̀kọ́. o lè ní yín náà o lè ní yẹn yín náà dẹ́ sọ̀rọ̀ wọn lẹ́yìn o lè ní yín you too sorry be careful. and mind you Sunday Arọ àbíkínà ló jẹ́ bọ̀dá Sunday Arọ mi ò fẹ́ ní ìṣù pẹ̀lú yín tẹ́bẹ̀ sí ní bọ́mọdé yẹn mọ lórúkọ jẹ́ áìdá ó ṣe é tàbí kò ṣe é ṣùgbọ́n tẹ́ mọ́ mọ́ tẹ́sà jáde tẹ́bẹ̀ sí ní kọ̀ jẹ́. ó ṣì lọ àtiwọ́ àti Sunday Kútọ́nù kò ní dáa fún gbogbo yín kò ní yẹ yín kò ní ra gbá fún yín yes I said it today kò ní ra gbá fún gbogbo yín the way tó bá ṣe ń gbé àwọn èèyàn jáde sí mi wàá máa kàn dín nínú yọ I want you mórúkọ mi kúrò lẹ́nu ẹ̀ tó bá rí i pé ó níye oṣù àtọdún tí mi fi dárúkọ rárá lórí péjì mi mo pa ẹ́ tì ní bọ̀ tó ń rányàn láti sọ pé kán lè máa bú mi kán torí pé mi ò gbè jẹ́ òun bà mí jẹ́ aláìmoore ní ẹ̀ náà Sunday ingrate ní ẹ̀ náà kí ló ṣe fún mi ṣé mo jẹ́ lára ẹ̀ rí ni kí ni tó ṣe fún mi ni kó sọ fún mi kí ni èmi wọ́n ni wọ́n jẹ́ lára tèmi ìbàjẹ́ mi ló ń ṣe kiri be careful obìnrin ni mí I can destroy you totally and nothing will come out bẹ́ẹ̀ ni mo sọ pẹ̀lú ẹ̀rí ni màmá wa tó bá gbórúkọ ẹ̀ mọ́ kó wá fi kan lọ̀ mí nímú pẹ̀lú tó wà lọ́wọ́ mi ò nídìí pé lágbájá ló sọ àwọn ohun rẹ àwọn rìsíìtì àìmọye a lot of voice notes bó ṣe máa ń destroy people's life tó dẹ̀ dojú wọn tó máa rẹ́rìn be one last one fún ẹ Sàámú be one stay on your lane and I will stay on my lane as well tí mo bá respect yourself ó tó mi bí lọ́mọ tá a bá pọ́n ẹ lé pọ́n rẹ̀ lé mi ò bẹ́ẹ̀ jà fi mí lẹ̀ má ràn yàn síta sí mi mọ́ ó rí mi pé àwọn tó ń sọ̀rọ̀ nípa yìí onítìrì ó rí lórí péjì mi kí n máa gbọ́ onítìrì àbí kankan kí n máa gbé wọn gẹ̀gẹ̀ ó rí bí so what is your own problem about me because mi ò defend you for what ẹni tó bá ní làákàyè ẹni tó bá ní ọgbọ́n tí làákàyè rẹ̀ ń ṣiṣẹ́ á mọ̀ pé wọ́n ló jẹ̀bi náà wọ́n fi ẹ̀sùn márùn mẹ́sàn-án náà fi kàn ẹ́ Sunday ó jáde kó defend ara ẹnu ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ o ẹ̀yin ọmọ Yorùbá ó wá ráwọn èèyàn síta mo dẹ̀ lé mi ò lè sọ̀rọ̀ tí tó bá sọ̀rọ̀ ṣé tí mo fi dáràn nìyẹn pé mo ní mi ò lè sọ̀rọ̀ na by force ṣé dandan ní kí n bẹ́ẹ̀ ń ba ayé èèyàn jẹ́ ni ṣé dandan ní kí n bẹ́ẹ̀ bú onítìrí ni she did nothing to me and mi ò dẹ̀ lè ba ayé ẹ̀ jẹ́ torí ìgbà tí wà àti ẹjọ́ ń tẹnu bọra yín lẹ́nu I'm not there ìgbà tẹ́ ẹjọ́ ń gbowó lọ́wọ́ ara yín I'm not there ìgbà tẹ́ ẹjọ́ ń kọ́ra yín bàbá sọ pé I'm not there ẹjọ́ àtáàkì mi gbà yẹn ni torí èmi nìkan ni mi ìgbé wá gbogbo yín jọ kórìíra tẹ́ni ọmọ ológo ni so ìgbà tó dẹ̀ ń dàrú láàrin yín nothing concern me tí mo bá dẹ̀ ń jà mi ò jà because of Onítìrì I'm telling you again I'm not defending Onítìrì ó lè favour ìyá Onítìrì tí máa ń sọ because àṣírí tí yín yóò mọ̀ tú títí ẹ̀ ò dẹ̀ tú lọ́dọ̀ mi so ó lè máa favour tiẹ̀ so stop attacking me because ẹ sọ̀rọ̀ nípa Onítìrì torí ẹ̀rí mi ń bí kẹ́ẹ̀rí mi kí n gbé àṣírí bàbá Akíntóyè jáde rí mi kí ìyàwó bàbá Akíntóyè kọ̀ sórí show mi rí mi kẹ́gbọ́n bàbá Akíntóyè kọ̀ síbí n tí mo bá mọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá ni tèmi kò kàn mí pẹ̀lú family matter yín
Anything your family affairs, it's none of my business. But anything this Yoruba, I have to say it. Because I'm there. Tán bá ṣépè fún àwọn èèyàn orúkọ mi wà lára àwọn tán kọ́ máa mú. Tán bá mú yàn báyìí lénìí, tán bá kọ́ gbàyàn mú, orúkọ tèmi wà lára àwọn tán kọ́ máa ń gbá mú. Tán bá fẹ́ gbà tí wọ́n blog èèyàn, orúkọ Victor ò sí ńbẹ̀. Orúkọ bàbá kí tó yóò sí ńbẹ̀, orúkọ Sunday ò sí ńbẹ̀. Orúkọ èmi wà lára àwọn tán máa ń blọ́ọ̀gì, tán máa ń fi Yorùbá nation jalè. Kí n kórúkọ mi ò bá sí number 1 máa wà number 2 number 3 ni. Èmi ni wọ́n ń dìfẹ́ mu tàkìṣẹ́ ẹ̀yìn. Ẹ̀yin lẹ́ ń jalè, mi ni mò ń ṣiṣẹ́, mi ni mò ń forí képe, ẹ̀yin lẹ́ ń jalè. That's what táwọn tó náà fi sáré dé bí òde lè máa jọ òun torí mo mọ ìyà tí àwọn ènìyàn jẹ. Mo mọ inú òtútù tí àwọn ènìyàn wà. Mo rí bàbá mi kan lénìí ní Canada tí mo rí gbogbo ilé wọn, gbogbo igi ó ti di ice. Omi bọ́ lójú mi ni pé àwọn èèyàn náà ń jìyà nínú òtútù burúkú yìí. Wọ́n dẹ̀ ń ṣàánú fún wọn pé kí ọ̀rọ̀ Yorùbá lè dúró káwọn náà lè rí ibi wálé. Wọ́n dẹ̀ ń kówó yẹn jẹ, wọ́n dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run. Èyí tẹ́ ní ẹ̀rí ọkàn. Victor be one. Sàámú ló máa ṣẹ̀sín. Attacking me more. The more you attacking me is the more you àṣírí ẹ̀ máa fọ́n síta. Mi ò fẹ́ ṣe fracas tẹ́lẹ̀ ni. You know, mo good nínú ẹ̀ gan. Mo mọ̀ sún sẹ́yìn fún fracas ni. Mi ò fẹ́ kẹ́ ẹ fà mí wọnú ẹ̀. Láti 2020 lẹ ti fẹ́ máa wọ́ mi. Mo dẹ̀ ń sún. Ẹ̀ ń sún. Peace ni mo make. Pé kẹ́ jẹ́ kí peace kó reign. Lè máa jìjọ òmìnira. Ẹni bá fẹ́ jìjọ òmìnira, lè máa bára yín jà. Lè máa attack ara yín. Kẹ́ máa gbàsírí ara yín jáde. Káwọn ará àtàlẹ́ra pọ̀ mọ́ yín. Ìjọ òmìnira bó ṣe ń jà kọ́ ni tí mò ń sọ fún yín nìyẹn. Ṣé tí mo fi dáràn nìyẹn. Báwo mo ṣe máa bá yín búyàn. Báwo mo ṣe máa bá yín blackmail ẹni tí ó ṣẹ̀ mí. Be one. Kò be one ni. Kò jù bẹ́ẹ̀ lọ. Kò jẹ́ kí orí ẹ̀ kó pé. Kò sí ẹgbẹ́ ẹ níbí. Kó lọ bá àwọn ẹlẹ́nu wọ́yọ̀wọ̀yọ̀ yín tẹ́jọ́ ń tẹnu bọlẹ̀. Àwọn ẹlẹ́nu wọ́yọ̀wọ̀yọ̀ yín. Àwọn ẹlẹ́nu wọ́yọ̀wọ̀yọ̀ bí ẹnu ògbín. Àwọn ẹlẹ́dẹ̀ tó pé tó bá ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ìtó máa jáde lẹ́nu ẹni. +4474 6694918 nọ́mbà tẹ́ máa fi pè mí nù. Ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́lẹ̀ yẹn ẹ lè pè mí padà. Àsìkò tí mo fẹ́ gba call mo lè gba call bí ya bí 2 sí 3. So tí o bá dẹ̀ sí come I will go. Checking one. Okay. Ẹ lè pè mí o. Ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́lẹ̀ tí mò ń call ti phone yẹn. Yeah, call time. +4474 66 69 69 4918 nọ́mbà tẹ́ máa fi pè mí nìyẹn. Yeah, ẹni tó ń pè mí tẹ́lẹ̀ yẹn nọ́mbà tẹ́ máa fi pè mí nìyẹn. Gbogbo yín èdè jáde bẹ́ẹ̀ náà ni ó ràn yàn kan jáde ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi. Okay. Ta lélẹ̀ àwọn ilé ìfẹ́ forúkọ mi méèkì owó ní ta làwọn. Àwọn afojú ta lélẹ̀. Kò ní dáa fún yàrá yẹ mi àmì yẹ. Kò ní dáa fún ẹ, kò ní dáa fún bàbá ẹ. Sàmú alájọ. Orí ẹ burú bí egun tí ń lé wèrè. Orúkọ tèmi ò sí lẹ́nu gbogbo yín. Ẹ lọ mọ báwọn tó ń jalè tó ń ró sùkùsù. Kò ní dáa fún ẹ. Àmì yẹ. Ibi ni mo wà mi ò lọ bí kọ́kọ́. Mo wà ń bí o gidigbi ni mo wà. Sẹ́mi ló ń sẹ́nu wọ́yọ̀wọ̀yọ̀ sí talent tó sẹ́ndì fídíò èsì mi. Àti tẹ́ni ẹ̀ka lẹ́mọ̀ ẹ̀rọ bàbá olùdó ẹ̀sìn mọ́tò gbárùn.
orí yín yí ìyá yín ló wà ń bí ìyá yín ò lọ bì kankan o your mother you go nowhere I'm here bring it on ní dúró pé táwa bá sọ pé bẹ́ẹ̀ ni mọ adúdú péjì mi tẹ́ attack gbogbo péjì mi lẹ attack náà tẹ́ ń kọ̀kọ́ kúkọ lábẹ́ gbogbo ọwọ́ tẹ́ ẹ̀dẹ̀ fi tẹ́ ìbànújẹ́ lẹ máa fi gbà kọ́dún yìí tó parí àdàbí tí mo bá fọwọ́ mi rìpọ́ọ̀tì péjì yín rí àdàbí tí mo bá tiẹ̀ wá sábẹ́ péjì yín tí mo wá ń kọ nǹkan tí ò dáa àdàbí mo tiẹ̀ mórúkọ yín lọ lé olóògbé àbílẹ̀ ilé àfọ àbílẹ̀ babaláwo pé ẹ bá ń ṣaàgùn sí kí n mò ń dárúkọ yín tí mò ń dárúkọ yín lé babaláwo àbáláwo àfọ pé ẹ bá ń ṣaàgùn sí gbogbo bí tẹ́ ẹ̀ mórúkọ mi lọ ní ibi máa dà lé yín lórí àìmọye tẹ́ ń ṣe a máa kọjá ní iwájú tiwa ló máa bọ́ sí ibi tó ló gọ sí lọ bí léèrè mi ò gọ sábẹ́ wọn ibi tó ló gọ sí yẹn I'm not there o ti mú òfò ń bẹ̀ o ti mú òfò lẹ mú ọjọ́ kejì ọjà bọ́ tó o bá gbé gbogbo àṣírí tó mọ̀ nípa mi jáde Victor mo fún ẹ ní 24 hours I give you 24 hours mo gbẹ̀bẹ̀ o wọ́n bá pè ẹ́ kò ní dáfẹ́ tó bá pè ẹ́ àṣírí tó wà lọ́wọ́ ẹ̀ tó bá gbé jáde òru ọ̀gànjọ́ ni mo wà tí ẹ máa bàjẹ́ ni tí ẹ máa yẹ̀ gbé àṣírí mọ́ rárá bó o gbé ń tó mọ̀ ń pa mi gbogbo bí tí mo gọ sí ìjọ gbé jáde bọ́ tó o bá gbé jáde ayé ẹ̀ máa bàjẹ́ gbẹ̀yìn ayé ẹ̀ ni kò ní dáa fún ẹ èmi ló fẹ́ kà sórí social media tó fẹ́ máa sẹnu tó fẹ́ máa bá sọ̀rọ̀ ó mọ àwọn tó ń bá sọ̀rọ̀ ni ṣé mi jó àwọn ẹran tẹ́ ń ṣó gbádùn ṣá ọmọ wojú o nínú gbogbo yín èmi ò tọrọ jẹ o ẹ̀yin lẹ ń tọrọ oúnjẹ jẹ o bùkátà tó wà lórí mi ìkankanú yín ò lè gbé sórí bí mo ṣe jẹ́ obìnrin bùkátà tó wà lórí mi lásán ó lè gbé lájì ẹ tọrùn fi máa wù ẹ kò ní dáa fún ẹ sówó yín ni mo fi ń jẹun àbówó yín ni mo fi ń maintain life mi mo ti ń wọṣọ kí n tó join Yorùbá Nation queen ni mí before Yorùbá Nation ẹgbẹ́ yín lẹgbẹ́ àbáyé ènìyàn jẹ́ ẹgbẹ́ ti yín gúrùpù yín àdògo ọmọ mọ́lẹ̀ ni a rò pé ká gbèjà yín ká jọ súnmọ́ yín ká jọ jìjàngbara mi ìmọ̀ pápò apaná ògo ni ẹgbẹ́ tẹ wà ẹni bá lógo tó bá dáàrin Yorùbá Nation tí ò bá ti bá yín support evil yín ẹ máa fẹ́ paná ògo rẹ̀ mọ́lẹ̀ tá yóò ní gbọ́mọ́ àwọn tó jẹ́ ìyá lágbàlagbà lọ tó jẹ́ ìyá láyé ayé gòrógò mi paná mọ́lẹ̀ ẹ̀yin olórí burúkú olóòórùn ẹ̀ tó pé ó lè lẹ̀ ń jà àdàbí promise ni màá lò lé yín lórí náà àdàbí tí mo bá ń gbowó ń ta bẹ́yìn ṣe ń gbà àdàbí tí mo bá ń gba owó lọ́wọ́ ọmọ Yorùbá bẹ́yìn ṣe ń gbà tí ń gbà card number síta pé kẹ́ máa gbáwọn èèyàn àwọn tó wà nínú gúrùpù mi ẹ pè wọ́n ẹ mọ many people tẹ́ ẹ máa ń call now ẹ mọ àwọn tẹ́ ẹ máa ń pè lẹ́yìn bóyá mo pè wọ́n rí pé mo fẹ́ sanwó ilé mo fẹ́ sanwó oúnjẹ mo fẹ́ fáwọn ọmọ mi lówó bóyá kẹ́ ẹ pè wọ́n kẹ́ ẹ bí wọ́n léèrè eléyìí tí mo bá pè nínú wọn eléyìí tí mo bá pè nínú wọn tó jẹ́ òun ló ń bá mi ló ń bọ́ mi ló ń bọ́ àwọn ọmọ mi ló ń bọ́ lé mi ẹ ní soríire papọ̀ gbogbo yín àtẹ̀ntẹ̀jọ́ rojọ́ mi lẹ́yìn ẹ máa sòfò tílétílé ni gbogbo ọwọ́ ìbí yín lórí mi máa dàrú mọ́ yín lójú gbogbo ẹni tó pètò pèrò lórí mi tó ń gbógun tì mí tẹ́ ẹ kóra yín jọpọ̀ ìmọ̀ tó ìmọ̀ jọ ni ìmẹ́ni kò ní dalẹ̀ gbogbo ìmọ̀ yín lórí mi máa dòfo bẹ́ẹ̀ ni ìmọ̀ yín máa dòfo mo máa borí yín kò sí bẹ́ẹ̀ ṣe lè pọ̀ tó lórí mi èmi ni máa borí yín gbogbo ìgbìmọ̀ yín láyé ó máa bàjẹ́ ọ̀run máa sọ ìkorò sínú ilé yín gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń gbógun tì mí tẹ́ ẹ fẹ́ kí n sinmi tẹ́ ẹ ń pé bíríkó tó lórí mi lórí ààrẹ bẹ́ẹ̀ ń da àbí pé bí Yorùbá ṣe ń rí bó ṣe yẹ kó rí nìyẹn ìjà òmìnira bẹ́ẹ̀ náà ṣe ń jà lẹ ṣe ń jà ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ tẹ́ ẹ ń jà tẹ́ ẹ ń dàrú tí mo dẹ̀ ń finú tinú mi jà àdàbí tó yẹ pé Yorùbá yìí mo gbé lọ́wọ́ lórí irọ́ àbí mo gbé lórí tí mo fẹ́ jẹ àbí mo ń ṣe ẹ̀tàn bẹ́ẹ̀ àbí gbogbo tí mo ń sọ mi ò sọ pẹ̀lú bínú mi ṣe rí àti ìtara mi gbogbo ẹni tó dìde ọ̀tẹ̀lé mi lórí máa rí ìbànújẹ́ ayérayé gbogbo ìmọ̀ yín ó máa dàrú mọ́ yín lójú gbogbo bí tẹ́ ẹ wà tí ẹ ti bẹ̀rẹ̀ sí ní gbógun tì mí ogun ọ̀run máa gbógun tì yín ó lẹ́ni tó bá jẹ́ ọgbà àjàrà ní ètò yóò bù sàn ẹ ti já ọgbà àjàrà ọ̀run máa bù yín sán
ogun ọ̀run máa bù yín sán. Ó ní ẹ sọ fún ẹni búburú pé kò ní dára fún wọn, kò ní dára fún gbogbo yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń dìtẹ̀ mọ́ mi, tẹ́ ní ẹ̀ ní jẹ́ ń lọ láyé, tẹ́ láyé ní jẹ́ ká yóò gbóhùn mi, wọn ò ní gbóhùn tiyín náà, wọn ò ní gbóhùn tiyín náà. Gbogbo owó tẹ́ ẹ bá méèkì ń bẹ̀ wàhálà lẹ́ẹ̀ máa fi wò. Gbogbo YouTube mi àìmọye mẹ́sẹ̀gì lórí YouTube mi tó máa bá nínú email tẹ́ máa bẹ̀rẹ̀ sí ní máa rìpọ́ọ̀tì máa sọ oríṣiríṣi lórí péèjì mi, lórí YouTube ni o, lórí Facebook ni o, oríṣiríṣi ni màá máa bá nínú email. Nísìn iye ẹ̀yin tẹ́ wà lórí YouTube tẹ́ attack mi lọ́wọ́ àwọn ní 920 people náà wà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń flag mi. Ẹ ní sóríire tilétilé, ẹ ní sóríire tọ̀nàtọ̀nà, gbogbo yín pátá tẹ́ wà nídìí pé alẹ́ ẹ̀ ní jẹ́ kan gbọ́. Bẹ́yìn náà bá ṣe ń nawọ́ bá ẹ̀ ní tó, ọwọ́ yín ò ní tó láyé, ẹ mọ̀ ọ̀nà gàwó ni, ayé ò ní gbóyin. Sẹ́yìn ò rí pé bẹ́ẹ̀ ṣe ń kórìíra ọmọ ọlọ́mọ láyé ṣe ń kórìíra tọ̀gá yín náà, ẹ rí pọ̀ ga yín gò nítumọ̀ mọ́, torí ó ń gbógun tó lóore rẹ̀ mí lólóore rẹ̀, torí nígbà tí ojú ń pọ́n gbogbo yín lẹ sá lọ, nígbà tí ojú ń pọ́n igún ẹ̀ gbogbo yín lẹ torí kọgbó, gbogbo yín lẹ ṣe bá ń kọ́lé ńgbà náà, gbogbo yín lẹ sá lọ ńgbà tí DSS délé ẹ̀ tẹ́ni ọmọ ológun tó stand by him tó tún jẹ́ kórúkọ rẹ̀ máa dìde padà. Ó gbógun tì mí, ó náà dà àtijọ́ wà bákan náà, àtijọ́ wà bákan náà, ìwọ fẹ́ gbé